Ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Ọmọ Adéyẹmọ àsìkò wa ni ó Ọlọ́run ló fún wa ṣe. Ọlọ́run ló fún wa ṣe nígbà tó ń ṣe tiwọn láyé Buhari tí Fúlàní ṣe tiwọn tó ti yàrá yòlù àwa faramọ́ ńgbà yẹn ni. Now ṣé network tèmi ni ò dá bí network àwọn èèyàn ni ò dá. Àsìkò wa ni ó wà Ọlọ́run ló fún wa ṣe. Mo ti pè yín tẹ́lẹ̀ má bínú sir, mistake mo fi pè yín. Àsìkò wa ni ó wà Ọlọ́run ló fún wa ṣe. Sunday ọmọ Adéyẹmọ mà ló ń lò gbà. Àsìkò wa ni ó wà Ọlọ́run ló ọtẹ ẹ ti pè mí tẹ́lẹ̀ mi ò ẹwẹ ẹ kì í wá nọ́mbà yín. Èyí tá bá ti pè yín tẹ́ bá gbé a máa pẹ́ lòmíì ni o. Àsìkò wa ni ó wà Ọlọ́run ló fún wa ṣe. Ayé ilé àsìkò wa ni ó wà Ọlọ́run ló fún wa ṣe. Sunday ọmọ Adéyẹmọ mà ló ń lò gbà. Ẹ sọ pé àsìkò wa ni ó wà Ọlọ́run ló fún wa ṣe. Bá wa gbóhùn sókè. Hello ma. Hello sir. Yes ma. Ẹ pé tó. Àjọ ń ṣètò ní sa o. Olúwa máa fún iṣẹ́ o. Olúwa máa bá wa ṣe o. Àwa Yorùbá ní wọ́n ní amúkùn ẹrù ẹ̀ máa wọ̀. Wọ́n ní àtò ẹ̀kọ́ wò ìsàlẹ̀ ó ti wọ́. Òkè lẹ́wọ̀ ẹ̀wò sàlẹ̀. Ó pẹ́ díẹ̀ tí mo ti kúrò lé Yorùbá yẹn bọ̀ tí ó yẹ kó yé nǹkan tí mò ń sọ. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní láàrin ọmọ Ìgbò yìí Obi. Ìgbà tẹ́ pé táìmù tán ní ti first election ẹni báwọn Yorùbá wọ́n ṣe gbárùkù tí the same thing náà ló fún expect pé ó tún máa ṣẹlẹ̀. Kò mọ̀ pé òun dẹ̀ ti ṣì because àwọn ojú àwọn Yorùbá ti là ń tì wọ́n ti lẹ́yìn ẹ̀ mọ́ because táìmù yẹn wọ́n fi pé òun ló máa wọlé instead of Tinubu. Bọ́yì sí wọ́n ì believe pé àwọn èèyàn ìwà lẹ́yìn àwọn Yorùbá wọ́n ìwà lẹ́yìn òun. Nǹkan tó ṣe wá sí kíní nìyẹn gbogbo nǹkan tó wà lórí ẹ̀ nìyẹn but kò mọ̀ pé òun ti fail already. Yes, ìyẹn ọ̀tọ̀. Ìkejì ṣẹ́rí ìlú tí gọ́ọ̀mẹ̀ntì bá ti lè máa control àwọn youth tí ṣe pé kí control tó ń control wọn láti fi tún ayé wọn ṣe but láti fi bà ayé wọn jẹ́ Ọlọ́run kó ṣàánú ni because ẹ wo irú àwọn ọmọ onímọ́tò àwọn ọmọ agbèrò láyé àtijọ́ àwọn agbèrò onímọ́tò tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ ọ̀dọ̀ wọn ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ but now àwọn agbèrò sì wọ́n ti wà ní under state government àwọn ló ń control wọn tó bá ní wọn gbọ́dọ̀ ṣe anything nínú gáréjì kan wọn ò ní agbára láti ṣe anything because at this level ó yẹ pé wọn ní under àwọn state government by now ó yẹ kó ti rí tí wọ́n ti máa ṣẹlẹ̀ wọ́n ti pa wọ́n lẹ́nu mọ́ owó wọ́n ti fi owó dí wọn lọ́wọ́ láti òkè kò sí nǹkan tó lè ṣe mọ́ àwọn ní igi lẹ́yìn ọgbà wa tẹ́lẹ̀ láyé àtijọ́ tó bá ti di pé kí tó bá lọ sọ fún wọn kàn ní òkè o láti mile 12 ẹ̀yin bẹ̀rẹ̀ o tó bá ti tí wàhálà bá ti bẹ̀rẹ̀ wọ́n kàn sọ àwọn tí wọ́n kàn ní wọ́n ti bẹ̀rẹ̀ àwọn tèkó náà bẹ̀rẹ̀ tí mo ṣe nǹkan kan bó kàn ṣe máa kárí ilẹ̀ Yorùbá nìyẹn kò sí gbogbo orúkọ bẹ́ẹ̀ mọ́ àwọn governors àwọn ló ń control wọn ní agbára mọ́ so nǹkan tí àdúrà la need láti gbà because as at now kò sẹ́ni tó fẹ́ jà fún wa kí olórí di orí ẹ̀ mú ni o. Ọ̀dà ẹ ṣeun bàbá wa. Kí olórí yes sir. Bàbá Èkìtì lẹ́yìn ẹni ni máa pè yín o àwọn ti wà lórí kọ́ọ̀ ti pẹ́ ẹ bá gbóhùn sókè.
máa dá fún yín láéláé ìyá mi. àṣẹ àmọ̀kan tó dé network tí náà ti ń crack àmọ́ tó dé o. èmi ń gbọ́ yín o ládàbí ẹ̀mí báyìí o. ó yá à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà. hello. inú yà dán balẹ̀ agbára tọ́lọ́run lágbára àwọn tó ní ilé ayé. ẹ ṣe ẹ̀kọ́ àgbálẹ̀ ìran Yorùbá. ẹ sọ pé kókó bẹ́ẹ̀ náà ni pé ẹ̀yin náà fẹ́ ní kórúkọ yín wà ní ìwé ìtàn ó dẹ̀ ti wà ń bẹ̀ kò sí ọ̀dọ́ lè ṣe. ọba wa ń bẹ̀ ni pé Peter Obi òun náà ń jà fẹ́tọ̀ ẹ̀ ní. ẹgbẹ́ ní sì wọ́n ti tì wọ́n pé kó jà fẹ́tọ̀ ẹ̀ ọjọ́ Nàìjíríà. kí ló ṣẹlẹ̀ lẹ́nu ìgbà? àwọn ọmọ ìwà fún lọ́rùn pa. ṣé ń gbọ́ mi? à ń gbọ́ yóò kàn káàkiri ó dàpọ́dọ̀ mi ló ti ṣẹlẹ̀ ní kò wọ́n kàn ṣe à ń gbọ́ yín ẹ̀yin èèyàn mi ṣe ń gbọ́ ọmọ pí. ó crack tó tọ́ ó crack ẹ pa fóònù ẹ̀kẹ́ tuntun ó dà ẹ jẹ́ kí n pa fóònù yẹn kí n tún tàn ẹ jẹ́ kí n pa fóònù mi kí n tó dàpọ̀ àtọ̀dọ̀ mi ló ti ń wá because ó ń crack àwọn èèyàn dẹ̀ fẹ́ sọ wọn fẹ́ experience feelings wọn. Ṣèyí Mákindé wo ẹ̀rín ẹ̀ ò pa mí jẹ́ kí wọ́n lo against ilẹ̀ Yorùbá bíyàn bá ṣẹlẹ̀ Yorùbá ó ti kàgbákò bíyàn bá fi lè ṣe ìran bíyàn bá ṣe ìran Yorùbá onítọ̀hún ó ti ṣe Elédùmarè Yorùbá Ṣèyí Mákindé jọ torí ọlọ́mọ bẹ́ẹ̀ ni o àwọn Fúlàní wọn ò ní kẹ́ lọ mú Gúnmi wọn ò ní kẹ́ mú Gúnmi wọn ò ní kẹ́ mú ẹ̀hún àwọn Miyetti Allah àwọn olórí lọ́hùn Sunday Igboho lórí kẹ́ lọ arrest Sunday Igboho of all people azao kí ni Sunday Igboho ṣe Sunday Igboho pé ìyàwó Sẹ́ríkì ní àbódó ìyàwó Sẹ́ríkì ẹ má yẹ kí pé ipa yín o ẹjọ́ èèyàn ẹ bá mi download tap send tí fóònù bá ti ń ṣe fún ẹ bá mi download tap send ẹ lo promo code mi Abiola 223 app tẹ́ ń wò lórí íńtánẹ́ẹ̀tì lórí page mi ẹ máa fi send owó sí Nàìjíríà anywhere tẹ́ bá wà direct deposit ní kò ní third party tẹ́ bá ti lo Abiola 223 lákọ̀ọ́kọ́ ẹ gba bonus $10 ẹ bá send pound ẹ bá send euro ẹ bá send dollar ní owó tó bá kù kẹ́ send kó lè kẹ́ send £2 àbí $2 ẹ gba $10 Abiola 223 ní bá mi lórúkọ mi la Abiola ẹ jọ̀ọ́ ẹ patronize mi ẹ dákun ẹ ṣàánú ajé owó la fi ra irinṣẹ́ ẹ dákun ẹ ṣàánú ajé ọmọ ń bẹ nílé ẹ dákun ẹ ṣàánú ajé ẹ bá ń download tap send o ẹ bá mi download tap send ẹ tẹ́jú bá mi lò ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín má dùn aládàá nìkan jẹ ẹ bá mi share sáwọn contact yín kí wọ́n lò ó ẹ aṣẹ́wó ni mí gbogbo owó ni mò ń ṣẹ́ aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó gbogbo owó là ń ṣe ẹjọ́ ẹ ṣàánú ajé ẹ tẹ́lẹ̀ tí ì lò ẹ dán òkú kẹrí pé rere lolúwa jẹ́ ká pa àwọn èèyàn padà Ṣèyí Mákindé èso Ṣèyí Mákindé fẹ́ tàfọ̀njá sí wa nílé o amọ̀dágún o Ṣèyí mọ́mọ́ dàfọ̀njá Ṣèyí Mákindé má dàfọ̀njá o Ṣèyí má dàfọ̀njá mo láìkí ẹ mo dẹ̀ láìkí ẹ o Ọlọ́run ló mọ̀ Ṣèyí Mákindé má di àfọ̀njá sí wa nílé o bòsí Ṣèyí Mákindé fẹ́ dàfọ̀njá o ẹ gbà wá o Ṣèyí Mákindé má di àfọ̀njá sí wa nílé má jẹ́ ká fún ẹ lépè má jẹ́ àwọn ẹ lépè bá wa gbóhùn ọ̀tẹ̀ àti pè ní nọ́mbà yìí ò lọ o ẹ kà pé bàbá yìí ká tún wọn pè because àwọn fans mi dáadáa ni wọn Ṣèyí Mákindé mọ̀mọ́ dàfọ̀njá sí wa nílé o irọ́ o abájọ network tó lọ gbé yìí ò dáa ok ẹ̀ka ó yẹ kó ṣe nísìn network ẹ jẹ́ kí n pa kí ni eléyìí network iPhone ló lọ mú má mú network iPhone mú network tó wà nílé ni. Ṣèyí Mákindé má dàfọ̀njá o Ṣèyí Mákindé má dàfọ̀njá sí wa ńlé o Sunday Igboho kò ṣeé pa kò ṣeé kàn lóògùn bọ́rọ̀bọ́rọ̀ ní yọ Sunday Igboho kò ṣeé pa kò ṣeé kàn lóògùn Ṣèyí
Ṣèyí Mákindé bá gbọ́ sókè sà. Hello sà. Ẹ̀yin èèyàn mi ṣó ti ń clear ẹ bá gbọ́ sókè mo ti fi network mi sí. Ẹ bá tó náà ìsinmi máa sanwó network à ń gbọ́ yín. Àsìkò tí a ti kọjá. Gbogbo àwọn tó ń dẹ́rù bà ara wọn tẹ́lẹ̀ náà ń pé kí federal government wá mú Ìgbòho yẹn mú ní nìyẹn mú ní lọ́dọ̀ kó àgọ́ bìtì gbà fún. mú ní ní tí wọ́n á mú Ìgbòho ó tí wọ́n kó ni wọ́n burú orí wọn burú wọn ò tí rẹ̀ tí ó bá wọn tọ́ lórí wọn yẹn kí bàbá Tinubu wá mú Ìgbòho kí bàbá wá mú ọmọ rẹ̀ sọ́pọ́tìbù. Ibo ni bàbá ti ní àárẹ̀ sí ọmọ rẹ̀ tí wàá gbé fún kìnìún kó lọ pàjẹ́. Táwọn àgbà kan bá ti ṣe bẹ́ẹ̀ nígbà kan rí àwọn náà tí wọ́n ti ń lò lákàtí pé táwọn ọmọ wọn ń pèrè fún òótọ́ ni. tó ìfẹ́ǹsì yẹn àsìkò wọn ti kọjá kán gbójú mẹ́ èyí tó wáyé mọ̀ kó fẹ́ kó lè Yorùbá nù kó mọ̀ kó lọ kán fìlú lẹ̀ fún wa. We don't need them. Yes. This time around our land is our land. Káwọn náà gbàlú wọn lọ àníjì wọn mọ́. Ṣèyí Mákindé listen very careful. Tó bá tún kó ọ̀fẹ́ rí òwò ọjà lọ́wọ́ lé Ìgbòho. Gbogbo ìlú tó wà nọ́ndà ọ̀hún state pátá lórí òwò dé. So by this, need anybody wọn ẹ má pariwo àwọn Ṣèyí Mákindé ẹ jẹ́ kó fún ahead. Nígbà wọ́n ti kó ṣe. Kó àrẹ́sì tó lè gbowó kárí náà. Ṣèyí Mákindé wọ́n ní àrẹ́sì tó lè gbowó kárí. Go ahead. It's a craze. Dájú mi kó sọ̀rọ̀ kọ́lẹ̀ kan. It's a craze. Ogun ti dé báyìí. Nǹkan tó bá ń lọ ní ọ̀ndà kọ́lá máa kọ́lé ẹ̀ máa ń rí. Ìgbà tí àwọn àgbò lọ sí Ọ̀yọ́, ó ní ipa tí ọ̀bá láàfin kó ẹ pègbó fúnra yín èyí nínú àgbò lọ́wọ́. Ṣùgbọ́n wọn ò lè wá sọ gbangba Ìgbòho àti Aláàfin ọmọ àti ìpàdé wọn ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ó ní pàtí ọ̀bá láàfin pé wọn lè wá sọ gbangba wọn ní máa wá sọ̀rọ̀ gbangba fún. Ìgbòho náà pé àbáláàfin kópa ní ọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n rí Ọ̀yọ́ state yẹn ti wá ìdí tó fún wọ́lọ̀ state ni pé nígbà ayé western region ṣe pé Ọ̀yọ́ state ní central Ìbàdàn central so tí wọ́n ti lè conquer Ọ̀yọ́ state ẹgbàá Igun state òkú. Iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn pé tí wọ́n ti lè conquer Ọ̀yọ́ state èmi ní Ògùn state ní Ògùn state tó kú ìgbàgbé wọ́n conquer wọn. Ṣọba ṣe ń gbọ́ sọ́kìlì ẹ̀ à ń gbọ́ ní sà. Rísì very focus lórí Ọ̀yọ́ state gángan nìyẹn. So ẹ má jẹ́ ká tó pé àwọn àbá kan dákẹ́ kó o sọ̀rọ̀ no fún ẹ lè mú wá jáde wá sọ̀rọ̀ every day because ọ̀rọ̀ tí wọ́n làwọn èèyàn máa ń fẹ́ dì mú ṣùgbọ́n tó bá ti pẹ́ ní ìjọba bá sọ̀rọ̀ pé ó bánikásí òun nígbà tí wọ́n expose ẹ̀ ta. So tẹ́ ẹ bá gbọ́ ohun wọn kì í fún wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ ohun bàbá òní kì í fún wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ ohun Aláàfin kì í fún wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ ohun bàbá Olúgbọ́n kì í fún wọn sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ wọ́n contact ara wọn underneath. So Fúlàní ẹ máa kékun ni àti wárí tẹ́yìn tẹ́ ẹ bá sọ̀ra àbá Tinubu wọ́n lọ́dún mẹ́jọ wọ́n tún wá lọ 16 years táwọn ẹ̀kọ́ lọ kú. Wọ́n lọ ọdún mẹ́jọ tán ó wà pẹ̀lú ọdún mẹ́rin lórí kátó Nàìjíríà orí burú ẹ ti yá wèrè ìwáwì ẹ mọ bẹ́tò bọ̀ wá. Àwọn Mr. ṣẹlẹ àwọn kan wà lórí péjì Yorùbá yìí àwọn Mr. Fàájà mo láìkì mo rà àwọn tó bá wọ orí iṣẹ́ ọba yìí mo láìkì tó bá fún mi ní mo rà tó bá ń gbọ́ Mr. Fàájà of Nigeria Limited máa yìí ó wà lára àwọn Fàájà orí péjì Yorùbá yìí àwọn Fàájà Nigeria Limited wọ́n dé o. Hello. Tẹ́bá bẹni tó ń sọ̀rọ̀ bá wa kọ orúkọ wọn sí kọ́mẹ́sì ìjọba wa kí wọ́n káàbọ̀ sórí ètò Yorùbáwùyí. Ìyá Aládìsá méjì. Èmi nìyẹn o, ìyá Àdìsá méjì, tèmi di méjì lọ́dọ̀ àwọn Àdìsá. Bóyá Àdìsá méjèèjì ló kọlà báyìí mi ò tí mọ̀. Àdìsá kejì ò kọlà, àmọ́ àgbẹ̀. Ó ti dorí kì í ẹyin lọ́mọ. Tí kan kọlà tí kan kọlà. Bàbá Èkìtì Àdìsá tó kọlà tẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé Àdìsá tí Bàbá Èkìtì à ń gbọ́ yín bàbá Èkìtì à ń gbọ́ yín sà ẹjọ́ ṣe ń gbọ́ Bàbá Èkìtì Bàbá Èkìtì à ń gbọ́ yín sà
Oh God. ẹ̀yin èèyàn ṣé ń gbọ́ bàbá Èkìtì. Hello. Bàbá Èkìtì à ń gbọ́ yín. Ẹ bá wa kọ sí kọ́mẹ́ntì. Ẹ bá wa gbéṣọ, ẹ bá wa gbé ẹ bá wa láìkí ẹ. Ohun tó ń fa wàhálà tó pé kíní ó ń sísì. Bàbá Èkìtì à ń gbọ́ yín ọ̀dọ̀ ń waste credit lọ. Ṣé ń gbọ́ mi mà? Ṣé Bàbá Èkìtì tẹ́ bá ń gbọ́ mi, à ń gbọ́ yín clearly, à ń gbọ́ yín. À ń gbọ́ yín ẹ bá wa máa kọ́ Bàbá Èkìtì kankan náà máa wò wá báyìí. Bàbá Èkìtì à ń gbọ́ yín ẹ jọ̀ọ́. Clearly. Tẹ̀tù ti change. Kọ́ bá wa power tap. Ẹ máa bẹ̀ wọ́n kọ́ power tap lórí TikTok. Àwọn tí TikTok yẹn. Wọ́n ṣáà máa wò wá. Wọ́n wá power tap déédéé bọ̀ power tap déédéé. Bàbá Èkìtì à ń gbọ́ yín o, à ń gbọ́ yín clearly. Tá bá gbọ́ yín máa kọ́ tiẹ̀. Tá bá ń gbọ́ yín máa sọ̀rọ̀ yín lọ. Tá bá gbọ́ wa, èyàn máa sọ̀rọ̀ yín lọ. Hello. Bàbá Èkìtì à ń gbọ́ yín sẹ́. Ẹni kankan má pè for now. Ẹ ní sùúrù. Bàbá Èkìtì à ń gbọ́ yín. Ẹ kálẹ́ o. Ẹ kú lórí àsìkò Bàbá Èkìtì. Mo kí gbogbo ilé o. Ẹ kú ètò. Ilé ń kí yín o. Àní ṣàṣedànù o. Àṣẹ Èdùmàrè. Mo máa ṣé ń gbọ́ mi mà? À ń gbọ́ yín o. Mo máa ń sọ pé ìran Yorùbá ti wà ní ìkóríta ká fúnra. Torí pánsá ò fúnra, pánsá fi já síná. Okay. Bàbá Èkìtì ẹjọ́ má gbọ́ wa nínú ilé. Bàbá Èkìtì let me just call him with my private number. Bàbá Èkìtì ẹjọ́ ẹ má gbọ́ wa nínú ilé. Bàbá Èkìtì à ń gbọ́ yín ẹ má gbọ́ wa nínú ilé ẹjọ́. Kó tó di pé mo pè wọ́n jẹ́ kí n sáré pe ẹnìkan. Àwọn náà ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́ẹ̀kan tí nẹ́tíwọ̀kì ò fi lọ. Ẹjọ́ ẹ má àmọ́ bí wọ́n flag show ni mi ò tẹ́ ẹ máa pariwo wọ́n flag. Ẹ bá gbọ́n sókè bàbá mi. A ṣe ìyá mi. A ṣe Èdùmàrè. Ó túbọ̀ máa dá fún yín gbogbo àdáwọlé yín. A máa yọrí sí rere. A ṣe Èdùmàrè. Iṣẹ́ tí Èdùmàrè àtàwọn alálẹ̀ gbé fún yín àjẹ ilẹ̀ òjẹ́ láṣẹ ti Èdùmàrè. A ṣe Èdùmàrè. Olóyè gbogbo o ti jáwé olúborí yìí. Bẹ́ẹ̀ni. Ẹ̀dẹ̀ máa kó pẹ́pẹ́pẹ́ ni. Bẹ́ẹ̀ni. Ìgbélẹ́nu rẹ̀ kọ̀ńdọ́tọ̀ kó ṣáà máa pèrò sọ́kàn títí ẹ̀. Kò káyé. Bẹ́ẹ̀ni. Jẹ́rí lọ́rọ̀ Peter Obi ń títí ẹ̀. Ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún Yorùbá òkè. Àṣọ ọmọ Nàìjíríà kan ìpèrè àwọn. Àǹdájọ́ tó. Ẹ bá sọ̀rọ̀ sí yín lọ lórí kìíní. Ọjọ́ tó bá gbà fún ọjọ́ ẹni Nàìjíríà máa pín kò sọ̀rọ̀ ló ti tiẹ̀. Àwọn Ìgbò máa fún lọ́rùn pa títí ẹ̀ nìyẹn. Lórí Mákindé. Ẹ bá sọ̀rọ̀ sí yín lọ lórí show. Lórí Mákindé. Ọlọ́run ní jẹ́ kóun jẹ́ ìwọ̀n títí ẹ̀. Ìkọ́jọ́ bò kò ní ìdí owó òun kàn fẹ́ á sì lóní. Bẹ̀rẹ̀ ilé tó dẹ̀ ń ṣe tó ń dalẹ̀. Ẹni bá dẹ̀ dalẹ̀ dẹ̀rẹ̀ ó di dandan ilẹ̀ máa mú. Mo ṣe yí Mákindé ò lè sọ pé kò mọ̀ pa pé wọ́n wá àtàkì ilé olóyè ńgbà yẹn kò lè búra ẹ̀. Ẹgẹ́ ní sìn bẹ́ẹ̀ kọ́ máa ṣe lọ oòrùn tó wà lókè yìí sìn ó ti ta àti pé ó ti ta aṣọ gbẹ àsìkò náà ni a tó dé. By that time bóyá máa sọ pé òun máa bẹ gbogbo Ọ̀yọ́ state náà àbó máa bẹ Yorùbá ká máa wò ó. Ẹni tó Akérèlé òun là ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó o bá ṣe dáadáa bá máa sọ nìyẹn. Bẹ̀tẹ̀ ẹni tó lọ́n gbéṣẹ́ fún ó yàtọ̀ sẹ́ni tó ń wáṣẹ́ ó yàtọ̀. Gẹ́gẹ́ bí sìn bẹ̀tẹ̀ àdúrà wá gbà. Olóyè nígbà dandan pé Mayetti Allah àbí kí ló pè yẹn pé ó kọ petition. Mayetti Allah adékọ́lọ́ gbé Sunday Igboho petition àwọ̀ta petition ẹ̀mí máa fẹ́ bọ́. Ọ̀dà ló lè gbége léra wọ́n ti gbé àwọn tó ní wọn ti bàjẹ́ wọ́n gbà kí yẹn ó ń dà wọ́n lórí irú Yorùbá wuyì kẹ́rí nǹkan ìgbà tó lọ sí gàngàn yẹn tó lọ sí gàngàn kẹ́rí sẹ́ríkì gàngàn náà tó yẹ kó wò dáadáa lọ́jọ́ yẹn ó yàgbẹ́ sára tó yẹ kó wò dáadáa
you ó máa yàgbẹ́ padà bíkọ́ jìnnìjìnnì yẹn kẹ́kọ̀ọ́ nǹkan tó sọ àwọn alásọ́pọ̀ orí tó fọ́ ni ó ní Sunday Igboho tí n bá gbọ́ ìlú àbà mi ẹ̀rù yẹn ló bá òun ṣe dúró náà tó fi sá lọ sí Ìlọrin. ẹni tó ní nílẹ̀ Yorùbá kò sí nọ́mbà wọn ẹgbẹ́ fún Ìgbòho ni Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ Elédùmarè ló ní orí bẹ́ẹ̀ alálẹ̀ ló ní orí bẹ́ẹ̀ ní kíkọ̀ bínú wọn máa bínú kú ni. Àwògo odò ọ̀nà wà nìbàdàn ọ̀fẹ́ ni kó lọ síbẹ̀ kó lọ mọ̀ wẹ̀ kó lọ wẹ̀ bẹ́ẹ̀ òkú wà lẹ́kọ̀ọ́ fún alẹ́ Yorùbá ó ní ìdájí sẹ́ẹ̀tì anybody tó bá ti sú ẹ lọ síbẹ̀ ọkọ̀ wá bí àìsí kan kọ́kọ́ jọ́ mi yá mo lè bẹ̀ bàbá mo lè bẹ̀ bẹ́ẹ̀ lọmọdé ń bẹ́ ó lọ nìyẹn ẹran mọ́ lọ àwọn lọ nísìnyí tí àwọn tọ̀yọ́ èmi kàn máa ń láìkì yín diplomacy yín Ọlọ́run ó ṣú ọ̀gàn máa ń gbádùn yín that's why lèmi ṣe sọ̀rọ̀ lórí Ọ̀yọ́ yẹn gẹ́gẹ́ tí sìn mo láìkì yín bẹ́ẹ̀ tẹ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́rọ̀ Yorùbá ibẹ̀ náà ló ti ń wá àwọn ìta bá fẹ́ ṣàbòsí tá bá fẹ́ tọ́ra wa lókù àwọn ìta bá fẹ́ ṣàbòsí tá bá fẹ́ tọ́ra wa lókù bẹ̀tẹ̀ ní bá parọ́ alálẹ̀ ń rí àwọn alálẹ̀ ń rí ẹ máa bẹ́ tó lọ kí bàbá Èkìtì kọ́ wá bá fà á já. bàbá Èkìtì fẹ́ fà á já ó ṣà ń pè mí ní gbogbo fóònù mi gbogbo náà mi náà. mo dúpẹ́ o ẹ máa bẹ́ tó lọ ìyá mi. à ń bá bàbá Èkìtì ṣàfẹ́ fà á já ní ọ̀rọ̀ bàbá Èkìtì ti sú mi bàbá Èkìtì ṣáà máa sọ̀rọ̀ tẹ́tà gbọ́ ẹ̀yìn ṣáà máa sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ ẹ máa sọ̀rọ̀ ti yín àwa ń gbọ́ yín loud and clear Mr. Giringori of Anambra State ta ló gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ Giringori of Anambra State ẹ bá wa gbóhùn sókè. Adara fún yín ìyá Aládìsá. Àṣẹ Èdùmàrè. Mo kí gbogbo àwọn ojúlówó ọmọ Yorùbá. Àwa náà kì í bá wa kí Bàbá Èkìtì. Ní ìkórìtà tá a dé yìí, ó ti di ìkórìtà ọ̀tá tá a bá ti rí ìbáàjọ́mọ ọkọ, ìbáàjọ́mọ àlè, ìbáàjẹ́ táwọn àwọn tí bàbá wa gbà sílé, ká tètè máa pariwo lé wọn lórí. Èyí tá a bá lè san eyín mọ́ ká san eyín mọ́. Èyí tá a bá lè fà láṣọ ya ní hòhò ká fà láṣọ ya. Èyí tó bá jẹ́ pé láwùjọ la ti pàdé ẹ̀ ká lẹ̀kọ̀ mọ́ kí àrọ́mọ kó wà nínú ìtàn pé àrọ́mọdọ́mọ wa ó lẹ̀kọ̀ mẹ́ni báyìí rí. Ẹ jẹ́ kí n fi èèyàn pẹ̀sẹ̀ sáǹpù mà nígbà June 12. Ohun tí àwọn tó pera wọn lálágbára lẹ́nu tí wọn ò lè sọ tí àwa wà ń bẹ̀ tó ṣojú wa Senator Anthony Adefuye ṣe gbọ́ mi mà. À ń gbọ́ yín. He go against the mandate of Abiola. Nígbà tó ń kó Abiola mo wà lára àwọn tó fà láṣọ ya ní public. Láti gbàṣẹ tó fà láṣọ ya ní public yẹn mi rò pé ó di ipò kan tó níláárí nílẹ̀ Yorùbá mọ́ torí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló ṣẹ̀. Ṣé rí mà ẹ má já blame Gumi ẹ má já blame Obi àwọn èèyàn wa tó ń fà wọ́n wọlé ní kẹjá ká gbógun tì tó bá jẹ́ pé lóòótọ́ la rẹ́dí láti gba ilẹ̀ wa. Okay. Mama mi, it is not possible ma. Kí President Bola Ahmed Tinubu fẹ́ wá sẹ́kìtì lẹ́nìí as the president of Nigeria. Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ máa sọ fún ni gómìnà pé I'm coming to your state. Okay. Ẹni tí ò tún lórúkọ tó bàbá Tinubu ṣùgbọ́n tó náà ti ní orúkọ díẹ̀ tó jẹ́ pé ìlú mọ̀ká ni tó popular. Kí Sunday Igboho fẹ́ lọ sẹ́kìtì. You must first of all call the governor. So wíwá tí Gumi wá sí Ọ̀yọ́ state Ṣèyí Mákindé ò lè sọ pé òun ò mọ̀ nípa ẹ̀. Tọ́ ó get started báyìí. Ó ti get started. Ẹ máa gbọ́ mi máa o. Màá ṣàlàyé ọ̀rọ̀ kan mi ò fẹ́ pẹ́ lórí ètò. Torí tí bá ti gẹ̀gùn ọ̀rọ̀ àwọn òyìnbó burúkú yà máa wá mi dẹ̀fẹ́ sọ òyìnbó lálẹ́ yìí. Alẹ́ ti wà lọ́dọ̀ wa. Bàbá Èkìtì báyìí ẹ̀ ní sọ òyìnbó ń bo ẹ̀ ní sọ òyìnbó lórí péjì ẹ má sọ òyìnbó kiri. Go ahead. Tinubu bá bí mi gan máa sọ sórí di English lórí ètò Yorùbá Wuyì. A máa sọ Yorùbá Wuyì di English Wuyì. Ẹja kọ́kọ́ fọpẹ́ fọ́lọ́run. Mo gbọ́ tí bàbá kọ̀ọ̀kan ẹ̀ka pé July 4, 2021 lọ́lọ́run ti fún ìran Yorùbá lómìnira. Bẹ́ẹ̀ni. July 4, 2021 yẹn kí Ṣèyí Mákindé wá jáde síta kó wò mọ̀ nípa ẹ̀.
mo ti ṣe prógámù fún lẹ́nìí tí àwọn ti tẹ̀ ń tẹ́tì mi páwọn ń bọ̀ lẹ́kìtì wá gbé mi mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé ẹni máa kú lè mi tó pàdé ẹni máa pa ṣe gbọ́ mi mà. à ń gbọ́ yín sà. bí Ṣèyí Mákindé wá sọ kó wá sọ fún ọmọ Yorùbá pé òun ò mọ̀ nípa ẹ̀ a rí lára àwọn security tó kó wá tó ní nígbà táwọn wọ ṣọ́kù tó yà sí ilé Sunday Igboho làwọn ṣe mọ̀ pé ilé ọmọkùnrin náà ń lọ tó ti gba fóònù nọ́mbà lọ́wọ́ wọn. It's not possible ma kó fẹ́ ṣe orú operation yẹn ní state kí gómìnà má mọ̀ sí. And that time ma Ṣèyí Mákindé ń wá ojú rere Buhari. Ẹ rí pé kò sọ anything. Àwọn èèyàn náà sọ pé kò possible. Bí Sunday Igboho ṣe ń rìn yìí táwọn èèyàn ya tẹ̀lé lẹ́yìn problem ní Ìbàdàn yẹn la máa lọ ka mọ́. Lára ibi tó ti mú àwọn tó lọ ṣiṣẹ́ yẹn mà. Àyà wa lóòótọ́ àkàwé but I went to the University of Tailoring. We know how to investigate. Ṣé gbọ́ mi mà? À ń gbọ́ yín. Ẹ má bí mi ṣe yẹ̀yẹ́. No ma ẹ máa gbọ́ mi mà. Mi mà bóyá ti rí lẹ́tà táwọn ìpẹtíṣẹ̀ táwọn mèye tí àlákọ. Ètò ẹ̀ náà ni mo ń ṣe wọ́n ní kán lọ gbé Sunday Igboho. Tí Ṣèyí Mákindé dé approve ẹ̀. Màmá mi ní ìgbà tán dá Àmọ̀tẹ́kùn lẹ̀ Ṣèyí Mákindé fi Gani jẹ kọ̀mándà Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́. Wọ́n dẹ̀ ti lose over 300 Àmọ̀tẹ́kùn according to Ṣèyí Mákindé. Sunday Igboho wá dé wá fẹ́ gba glory torí tẹ́ bá gbọ́ àlàyé tí àwọn dìdìrìndínlóbó àwọn òpònú tó jẹ́ pé etí ló ń gba fìlà dúró létí lórí wọn tó ń sọ pé Sunday Igboho fẹ́ gba glory ó fẹ́ gba glory wọn ó fẹ́ gba glory wọn. Ṣèyí Mákindé ò wá fẹ́ kí àṣírí òun ó tú pẹ̀lú owó security force tó ń gbà látọwọ́ federal government tí Sunday Igboho dẹ̀ ń ṣiṣẹ́ táwọn èèyàn dẹ̀ ń lé ẹ̀ èrè ni tó fi gbógun ti Sunday Igboho nìyẹn o. Ṣé gómìnà ó ní ọwọ́ Gani inú Gani was a ẹ máa rí pé wọ́n sọ pé Àmọ̀tẹ́kùn is there Àmọ̀tẹ́kùn is there. Who is the commander of Àmọ̀tẹ́kùn in Ọ̀yọ́ state is Mrs. Ààrẹ Ganiyatu Adamu the Ààrẹ Aríkúyẹrí Ààrẹ Jọ̀lọ́ tó sáré ju rélùwé lọ. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín ọ̀rọ̀ yín ṣọ́ọ̀kì mi ni. So this is time for us to challenge Ṣèyí Mákindé. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July 1st 2021 tí ò bá mọ̀ bẹ́ẹ̀ kó lọ sí Òkè Ìbàdàn kó lọ búra kárí mẹ́. You know everything about it. Ṣé gbọ́ mi? Èrè ìdí tí ò fi fẹ́ kí Sunday Igboho dìde káṣírí wọn tú nìyẹn. Anema ṣé ẹ rí nígbà míì tẹ́nìyàn bá dákẹ́ mà ó máa ń gba ojú bí lẹ́nu ṣe Aláàfin tó wà mẹ́ ṣó ti pọ́dún kan ṣá. Mi ìṣẹ̀wọ̀n ìgbà tí wọ́n débẹ̀ kò tí pọ̀ tó bá tó wá pọ́dún wọn ti ṣe kíní ọdún kan. Gani ti gbá máa yẹn bí ẹni máa kú Ọ̀ní Aláàfin Ọ̀yọ́. Ó gbá wọn létí. Gbé a ní jìbìtì. Ayé máa ń gbọ́ lèmi máa sọ síta. Ó ti gbá máa yẹn nígbà tí wàhálà yẹn tẹ́lẹ̀. Ṣé ẹ rí lẹ́tà tí Aláàfin kọ? Kì í ṣe kó ṣàdédé kọ lẹ́tà yẹn nìkan èlóhùn pé Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti sọ tẹ́lẹ̀ pé Aláàfin ló lè ṣí ogun fún ẹ. Gbàyẹ kò sí ọ̀rọ̀ àpúrúbà pé à ń dúró de àpúrúbà. Aláàfin ló lè ṣí ogun. Aláàfin dẹ̀ ti wá sọ fún Gani tó ṣe kankan sí i tí bàbá yẹn dẹ̀ fi òbítíbitì owó tẹ́ǹdì. Ẹ̀yin tẹ́lẹ̀ Aláàfin ò fẹ́ràn ilẹ̀ Yorùbá ṣe ń gbọ́. Gani ọ̀sẹ̀ ni tí tábà ní ẹni tó ṣàlẹ́jì Aláàfin mo jẹ́ kan nínú àwọn tí mi bá jẹ́ number 1 màá jẹ́ number 2. Àṣírí ọ̀rẹ́ mi sọ fún yìí Gani ti gba owó lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ pé gbà láti ṣiṣẹ́. Gani ò wá ṣe anything. Ṣé ẹ rí nígbà tí àwọn Májàsọ́lá ọmọ tí ò ní kú kékeré tó bá lo 250 tán ẹ̀yin tẹ́ fẹ́ pa ẹ̀rí pa tó bá lo 250 tán. Nígbà tí bàbá yẹn wá rí pé Májàsọ́lá lọ sínú gbogbo tó ń rí kó àwọn èèyàn wọ̀nyẹn wálé ó wá ń pè é Májàsọ́lá ò ní pìkì kọ́ lòun. Bàbá yẹn wá ń bẹ̀ kọ́ rẹ̀ kí àwọn ní bàbá mi lẹ jẹ́
Aláàfin pé Májàsọ́lá. Bẹ́ẹ̀ ni ẹ wá díẹ̀ dáadáa. Lẹ́sìn náà fi gé èmi lẹ́nu ní kékeré. Wọ́n lo àǹkárá fún yín. Wọ́n lò ó. Bàbá Èkìtì ti fà á dáadáa hàn. Bàbá Èkìtì ẹ̀gún ọ̀sán. Ó wá pe Májàsọ́lá pé òun rò pé òun gbé kọ́ òun lòun ni. Nǹkan báyìí not know pé ńgbà tí à ń lọ sí ọ̀dọ̀ Aláàfin níjọ́ àná ọ̀rọ̀ tí ààrẹ Òfòyín ti sọ Ààrẹ Ọ̀nà Kakanfò Òyìn tó ti sọ fún Aláàfin àtìlé lórí pé òun ò mọ̀ ní kà ìyẹn ní bàbá mi lẹ jẹ́ òun ò lè bá yín jà òun ò lè bá yín jà ní kí kán ṣáà má ti àpé kò sọ́ba tó máa wà tán máa jíyàn gbélé ìkúlẹ̀ náà tínú ẹ̀ máa dùn. Bàbá yẹn wá ní kí Májàsọ́lá kó sẹ́ẹ̀dì àkáǹtì kó ń bá owó epo tí mọ́tò tó ń kó kiri Aláàfin tún fún sí Májàsọ́lá lọ́wọ́. Bàbá mi Aláàfin o. Ẹni tá a gbé òbítíbitì owó fún gan kò wọgbó ìwọ tó gbowó ló wá wọgbó jẹ́ kí n fún ẹ lówó epo. Májàsọ́lá kọ́kọ́ sẹ́ẹ̀dì àkáǹtì yẹn ó tún pè padà pé Ìgbòho ṣó ń bínú sí mi ni pé mi ò bínú dáàdi àkábèbí mú tí mo ní kó sẹ́ẹ̀dì ò sẹ́ẹ̀dì ẹ̀. Ṣé gbọ́ mi mà? À ń gbọ́ yín sà. So the conjunction and the symbolically of Ṣèyí Mákindé and Gani ló jẹ́ kí àwọn tíṣà wa ṣe wà nínú igbó. Inú Ṣèyí Mákindé dùn sí o bí àwọn yẹn ṣe wà nínú igbó. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ nígbà ayé Buhari state tí àwọn Boko Haram bá ti operate gbàmù bílíọ̀nù máa dàlù wọ́n bẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ pé ó gbà nígbà ayé Buhari? Ó tún fẹ́ fi àwọn ilé náà gba owó ni. Àná ó tún fẹ́ wọ́n tún lè rí ẹ. Ṣé ẹ mọ̀ pé olóhùn fẹ́ di pírẹsidẹ́ǹtì? Ó fẹ́ fi ẹ̀mí àwọn yẹn wá ojú rere àwọn Fúlàní. Màmá mi ẹgbẹ́ àjọ wò ó. Kí ọmọ Yorùbá wà ní Kánò Sókótó kan pé ó ṣe nǹkan kan ń bẹ̀. Kó lóun ò ṣe é tí ẹ̀rí dẹ̀ wà kó wá competition kó lọ mú bá gómìnà ṣé wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ sà tó bá wọnú gọ́ọ̀mẹ̀ntì house kò ní padà jáde. Bẹ́ẹ̀ni. Kò ní padà jáde kó jẹ́ Yorùbá yẹn. But Ṣèyí Mákindé sọ fún wa pé in the constitution of Nigeria ó lè rìn bó ṣe wù ẹ́ ó lè gbé bó ṣe wù ẹ́. Ṣé igbó rìsáàbù yẹn ṣé wọ́n fún àwa ọmọ onílùú gan lórí ọ̀fẹ́ láti rìn nínú ẹ̀? Yorùbá ò lè wọnú ẹ̀. The answer is no. So Ṣèyí Mákindé mọ ohun tó ń ṣe. Ṣẹ́gbọ́n mi ó mọ ohun tó ń ṣe in conjunction with Gani Adams. Ṣẹ́ni ní ìlú tí wọ́n bá ti gbọ́ ọmọ àlè láàyè àbí àjòjì láti máa control ó léwu o. And mo ti sọ fún àwọn ọmọ Ọ̀yọ́ lẹ́nìí in the history of Ọ̀yọ́ state níjọ́ tó ti yan gómìnà this is the worst governor tó yàn. Àjùmọ̀bí ṣe gbóná tó bá bá ọmọ Ọ̀yọ́ state jà bọ́mọ Ọ̀yọ́ yẹn bá jẹ̀bi ẹ̀yìn ọmọ Ọ̀yọ́ ló máa wà. Àjùmọ̀bí. Ẹ̀yìn ọmọ Ọ̀yọ́ yẹn ló máa wà kò sí ó ṣe fún bọ́dà mi Ayéfẹ́lẹ́ o. Ẹ̀yìn ọmọ Ọ̀yọ́ yẹn ló máa wà. But eléyìí tá a bá wá díẹ̀ dáadáa kó má lọ jẹ́ pé wọ́n gba ara àwọn àlejò táwọn bàbá wa ń gbà káàkiri ń gbà ẹ́ lọ́hùn ni bàbá Mákindé gbà tira tá a dọ̀tẹ̀ pé Olúwa ti ṣe yìí ẹja gbà mọ́ra. Olúwa ti ṣe ẹja gbà mọ́ra ló ń dórúkọ bàbá because there is no symbol of the blood of Yorùbá nínú ara Ṣèyí Mákindé. Ẹ wo kò sọ rere nípa Tinubu rí. Anna Gani Adams màmá mi ẹ máa gbọ́ tí mo fi sọ pé ẹ mọ́ blame Obi ẹ mọ́ blame Gumi 2023 Gani Adams declare fún gbogbo àwọn dìdìrín OPC ẹgbẹ́kẹ́gbẹ́ the Ọ̀dàlẹ̀ People's Congress pé Obi ní ká ẹ ṣiṣẹ́ fún. Ọ̀dàlẹ̀ People's Congress àwọn wo náà tún jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni OPC ni OPC Ọ̀dàlẹ̀ People's Congress Adáre lórí ètò Yorùbáwùyí Adáre o à ń gbọ́ yín o. He declare pé Obi ní ká ẹ ṣiṣẹ́ fún. Kò rí nǹkan rere tó dáa láti ṣe fún ìran Yorùbá. Ó ń fi Yorùbá mèkè owó ni. Ṣé òun àti Ṣèyí Mákindé máa ṣe commander of Àmọ̀tẹ́kùn? Òun náà fi sọ pé Àmọ̀tẹ́kùn wà bẹ́ẹ̀ kí Sunday Igboho lọ́jọ́ yẹn Àmọ̀tẹ́kùn.
ṣé gbọ́ mi because they wọn fẹ́ kí ìran Yorùbá ó bọ́ Ọlọ́run ló ń tú àṣírí wọn ọmọ àlè ṣe pọ̀ nílẹ̀ Yorùbá tí ó sì máa jáde síta tá a máa rí òun ni mo fi sọ wípé ibi tá a bá ti lórí ọ̀fẹ́ àti lẹ̀kọ̀ fún wọn ká lẹ̀kọ̀ fún wọn ibi tá a bá ti lórí ọ̀fẹ́ àti tù wọ́n sí òwò ká tù wọ́n sí òwò ṣé gbọ́ mi mà. Bàbá Èkìtì. tí wọ́n bá fi Ṣèyí Mákindé dáa ṣùgbọ́n lóò mọ léwo ni kó lọ sí ṣúkà pàánù ẹ má jẹ ìjẹrí ẹjá fọkànbalẹ̀ kò síbi tí state ti ń lágbára ju federal lọ inú igbó rìsáàbù ti Sunday Igboho lọ wọ́n pe àwọn kan ní FID federal government ló ní wọn leading by ASP Ọ̀jẹ̀gòkè Amos Adégòkè olùgbàgbé dáadáa. Amos Adégòkè sà. Yes tó jẹ́ pé láti rọ federal government ni so Sunday Igboho owó ọbẹ̀ yẹ àwọn army ṣé state ló control army no Ṣèyí Mákindé ń gbó bí ajá ni torí ó mọ̀ pé àṣírí òun ti ń tú ẹni tó dẹ̀ ń bá kẹ̀lẹ́ yìí tá a sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ní bí ìmọ̀ bóyá ti rí fídíò yẹ tọmọ yẹn ní pé wọn ò lólùmọ̀ràn gidi ó ní ọkọ́ta lòun ti lọ sí school ó lóun lè sọ iye àwọn ọ̀rẹ́ òun tí àwọn Gani Adams tó fi fẹ́ lè pa lọ́kọ́ta kò parọ́. mi ò rí fídíò náà. máa tẹ̀lé sí yín máa tẹ̀lé sí yín máa tẹ̀lé sí yín ìyá mi tí máa sọ̀tọ̀ sí máa tẹ̀lé sí yín. pé àṣeélẹ̀ làbọ̀ abámo ti sọ fún wọn lẹ́nu pé Sunday Igboho kọ́ ni problem wọn glory ti Sunday Igboho gbà wọn ló yẹ kó gbà á ṣé ọmọ Yorùbá tẹ̀ ń fi trade bullet pa káàkiri ṣé bàbá fẹ́ fi Fáṣẹ̀hùn tẹ̀ yín ní ọwọ́ ìṣẹ́yìn tẹ́ gba ọ́fíìsì lọ́wọ́ ẹ̀ ṣé o lè lọ ṣe fún ìran Yorùbá. màmá mi sọ tí àjòjì bá wọlé sí ìlú kan tí ò bá lọ́wọ́ kábíyèsí inú á lọ́wọ́ ìjòyè inú. bẹ́ẹ̀ni ṣé gbọ́ mi mà. bẹ́ẹ̀ni Yorùbá ò jẹ́ kí n gbàgbé ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni tí ò bá lọ́wọ́ kábíyèsí inú á lọ́wọ́ ìjòyè gómìnà òkàndéédé lè wọlé kó má lọ́wọ́ Ṣèyí Mákindé inú àná ìṣàlẹ̀ Ṣèyí Mákindé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July 4, 2021 tí ò bá lọ́wọ́ sí ni kó jáde síta kó wá búra fún ara rẹ̀. allegedly àmọ́ bí ó lọ́wọ́ sí. ẹ gbàgbé allegedly kọ́ wá ààrẹ sí mi he know about it. Ṣèyí Mákindé know about it. kí ni Sunday Igboho ṣe gangan tó jẹ́ tí ò dáa. ṣé rí àtàwọn tó jáde síta Ṣèyí Mákindé àti Gani Adams wọ́n ṣiṣẹ́ papọ̀ ni wọ́n dẹ̀ rí pé Sunday mo fẹ́ bọ́ ìkòkò ọbẹ̀ understand ìyẹn kò lẹ́tà sáwọn gómìnà owó ló ń bèrè bẹ́ẹ̀ ká kọ́kọ́ máa fi strategize ká tó bẹ̀rẹ̀ ogun jíjà owó ni Ṣèyí Mákindé dà mọ̀ pé tí problem bá ṣẹlẹ̀ ní state òun federal government máa ya owó wọlé bẹ́ẹ̀ lọ fi secure á ya owó wọlé ká lọ fi secure so ohun tó ń torí ẹ̀ tó fi ń mèkì owó. wà ó kò yẹ ní Sunday Igboho fẹ́ fọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nìyẹn. ẹ máa gbọ́ mi mà à ń gbọ́ yín sà. tí EFCC bá mú àwọn gómìnà federal allocation nìkan náà máa ń pé bẹ́ẹ̀ ṣe náà rèé lẹ́ni tí àbọ̀ security vote bó ṣe wù wọ́n náà ṣe náà ṣe gbọ́ mi mà. à ń gbọ́ yín sà. Ìbàdàn nìkan Ọ̀yọ́ state nìkan security vote wọ́n lọ sí bí 6 billion. lọ́dún. every month. lóṣù. ẹ bá wa tẹ́tọ́ pọ̀ lórí iṣẹ́ ẹ bá wa ṣe fídíò yìí lórí ètò Yorùbáwùyí yìí a máa fà á já ẹ fà á nìṣó Abẹ́òkìtì orí ètò Yorùbáwùyí ilẹ̀ wa ẹ fà á nìṣó. à ń gbọ́ yín sà. 6 billion. yé gbèsè dé. oríire lókù gọọmenti tó ti mú wọn yẹn ó léye security force tó ń wọlé bẹ̀ lọ́dún ìsọfún over 19 billion naira. kẹ́mọ́ wa sọ pé iye tí state gbà ní oṣù ìgbésọ̀ 6 billion tó bá ní jùlọ tí ò bá ní jù state mi tó kéré mi báyìí mo bẹ yẹ tá à ń gbà mẹ́nà ní Èkìtì wa mi báyìí. 6 billion lóṣù. owó yẹ constitution Nàìjíríà fún gómìnà láyè láti ná ìbámára ní tèkó gbọ́ fún ọlọ́pàá o kó kàn lọ CP ìwọ gba 30 billion yìí ìwọ gba 30 million yìí. mọ́tò tó wà ń bẹ̀ mọ́tò tó ń lọ tẹ́lẹ̀ kan lọ kùn lọ́dà kan gbé lọ sílé panel kò sí òfin kan tó máa bí léèrè pé bó ṣe ná owó security
àṣírí ti tú o, àṣírí ti tú Ògúndé o. Sunday Igboho dẹ̀ dé ó lóun ò nídìí owó ẹ̀mí àwọn ọmọ Yorùbá tó ń sọ mí ó tó ní un lára. Wọ́n wá wò pé ìwọ ọ̀nà àtijẹ́ wa ló wà fẹ́ dì í. Ó fẹ́ fọ́kòkò ọbẹ̀. Network pàbí Èkìtì ó ti get started. Network pàbí Èkìtì. Ìgbòho fi dọ̀tá wọn nìyẹn. Hello. Hello, à ń gbọ́ yín sà. Mo ní tí Májàsọ́lá fi di ọ̀tá wọn nìyẹn torí pé ó fẹ́ fọ́kòkò ọbẹ̀ wọn. Ṣẹ́gbọ́n mi, mo láyọ̀ láti sọ fún yín mà á ti lọ sọ́dọ̀ àwọn commissioner of police kọ̀ọ̀kan ní other state tán embrace ẹ̀ pé Sunday Igboho fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni ó fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni pé tó bá jẹ́ tó bá succeed ó máa wà lórúkọ wọn pé gbàtà wọn wà tó ń jẹ́ commissioner of police state yẹ nílùú Togo lórí ẹ̀ pé bẹ́ẹ̀ ni pé Sunday Igboho fẹ́ ràn ìyẹn tiẹ̀ sọ fún wa pé ọmọ àlè ni èèyàn máa rí èèyàn tó máa ní pé mo fẹ́ bẹ ẹgbẹ́rú ẹ̀ ká ní má gbé. Ó lóun ò rí tó yẹ kí gómìnà kan ọlọ́pàá kan kó dìde kó máa gbọ́ àgé Sunday Igboho àyàfi tó bá jẹ́ pé inú ẹni yẹn jẹ́ ó ṣe nínú dídùn sí tó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá. So èrè ìdí tí wọ́n fi pawọ́pọ̀ nìyẹn the beginning and the originator of the problem tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ tí ó yìí jẹ́ kí àwọn ènìyàn wọ́n wà nínú gbó ó wà lára in conjunction with Gani Adams. Kai. Ṣẹ́gbọ́n mi. Wọ́n gbọ́ yín sà. Ẹni kí ló dé tí Ṣèyí Mákindé sọ pé ọjọ́ tí Sunday Igboho ó dẹ̀ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ lọ wádìí ọ̀rọ̀ tí mo sọ dáadáa ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní emergency kọ̀ wá pé all the state commander ẹgbẹ́ bọ́ọ̀sì méjì kẹwàá bá wa ní Ìbàdàn lọ́la à ń lọ sí Ọ̀yọ́ Old Park yẹn tọ́dé bẹ̀ tán ní Ṣèyí Mákindé sọ pé anybody ò gbọ́dọ̀ wọ́ bẹ̀ tí àwọn ọmọ yẹn tó máa lọ kú ó máa wà lọ́rùn Sunday Igboho Sunday Igboho ní kẹjẹ ká lọ ní rárá wọ́n fẹ́ rògbò yín ni pé ẹ̀yin lẹ lọ pa àwọn ọmọ yẹn núgbó làwọn yẹn fi padà. Sunday Igboho ti fẹ́ wọ núgbó yẹn àwọn. gbogbo state ti fẹ́ wọ̀. gbogbo ilẹ̀ Yorùbá. Gbogbo ilẹ̀ Yorùbá pápátá títí dé Kogi dé Kwara state. Wọ́n pàdé lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ ni mà ọ̀rọ̀ tí mò ń sọ tí Ògúndé à ń gbọ́. Tí bá ti sọ̀rọ̀ kan ẹ lọ wá díẹ̀. Ẹ wúyọ wẹ́kọ̀ bàbá mi. Owó tẹ ìṣọ̀kan pé wọ́n gba 6 billion. Àwọn èèyàn ní 6.2 billion gan ni pé lóṣù. Ṣẹ́gbọ́n ti yàmọ̀ pé èmi náà mo ṣe mọ̀ pé ẹni bá lọ sí University of Tailoring brain máa ń ṣàpù díẹ̀. Ẹ bá wa láìkè tó bá wa tètò pọ̀ lórí iṣó yìí Abẹ́òkìtì ẹ fire on. Ṣé ẹ gbọ́ mi mà? À ń gbọ́ yín sà. Bọ́ọ̀sì méjì Ìgbòho kọ̀ máa di pé ẹni àwọn tẹ́ bá mọ̀ inú igbó là ń lọ a lè lọ pé a máa lọ ọjọ́ méjì kó jẹ́ ọ̀sẹ̀ kan o ọ̀sẹ̀ méjì o àwọn tó kó wọnú igbó yẹn agbẹ́dọ̀gbà wọn títa o ṣebí wọn àsọ síta ní ọjọ́ tá a kọ́kọ́ fẹ́ lọ ọba kan ló pè pé Sunday Igboho òun gbọ́ pé àwọn ọmọ ẹ ti wà lọ́dọ̀ ẹ ní sùúrù ẹ má ì lọ ọmọkùnrin títún dẹ pápẹ́ lẹ̀ o ẹ má ì lọ láti dúró nígbà tí ilẹ̀ mọ́ wọn ní kó kálukú padà sílé. Ìgbòho ló náwó ara ẹ o Ìgbòho ló owó mọ́tò méjì yẹn káàkiri gbogbo state Ìgbòho ló fún wa lówó ló fowó mọ́tò lẹ̀ o àwọn tó wọ́n tún oúnjẹ fún wọn o oúnjẹ o nígbà tó tún di ọjọ́ kẹta again ìtukọ̀ ànádà emergency pé lábẹ́ bó ti wù kó rí sẹ́ àwọn ọmọ pé Ìgbòho sọ pé tóun bá ti sùn igbe àwọn ọmọ kéékèèké yẹn ló ń gbọ́ létí òun. Nígbà tá a tún lọ bàbá wa Olúgbọ́n ló ní ẹja fẹ̀lẹ̀ kébò sí tó ń yé òun bàbá yóò túṣu dé sàlẹ̀ kòkò. But we know ọjọ́ ìgbà kẹta tá a máa lọ ní Ṣèyí Mákindé sọ wípé any security group tó bá ṣe kiri pé ó kọ́kọ́ gbẹ́dọ̀ wá rẹ́gísítà ní ọ̀dà òun. Kó tó lè wọ inú igbó. Màmá mi ẹ jẹ́ kí n béèrè question kan. Ẹ jẹ́ ń béèrè question kan. À ń gbọ́ yín. Tá a bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá lóòótọ́ àti lódodo.
àwọn ìran kan wà ní ilẹ̀ Yorùbá máa mi wọ́n forí kíkọ ṣe wọ́n ni ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín ọ̀rọ̀ yìí fàájàre o. wọ́n forí kíkọ ṣe wọ́n ni. àwọn ìran kan wà ìran gbẹ́nàgbẹ́nà ni wọ́n. bẹ́ẹ̀ni. àwọn ìran kan wà ewì ni máa ń kó náà máa ń ké. àwọn ìran kan wà jagunjagun ni wọ́n bá lọ́wọ́ àwọn bàbá wọn ni. bẹ́ẹ̀ni. àwọn ìran kan wà ológun pọ́nbélé ni wọ́n. màmá mi èmi dé Ìgbòho mo rí mo rí fọ́tò bàbá Sunday kẹta tẹ́ bá ti rí wọn ẹ mọ̀ pé alágbára ni wọ́n ìdílé alágbára ni Sunday Ìgbòho jáde. bẹ́ẹ̀ni. ìdílé jagunjagun ológun pọ́nbélé ṣe ló dàbí pé àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yẹ wọ́n parapọ̀ nígbà tán lọ tó wọ́n wọnú Sunday nígbà tán bí ṣẹgbọ́n mi ìkọ́ni wọn jẹ́ tàbí sí ṣẹgbọ́n mi alágbára ni wọ́n láyé àtijọ́ bàbá kan wà lẹ́kìtì wa níbẹ̀ yìí ní Adó Èkìtì níbẹ̀ yìí adúná máa ń pe adúlójú a great warrior ó dogbó ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ni èmi tí mo sọ̀rọ̀ yìí àwọn bàbá mi kẹrin kẹta wọ́n wà lára àwọn tó dogbó Èkìtì parapọ̀ tó jagbó Èkìtì parapọ̀ ẹ jọ̀ọ́ kí ni history kí ni background Gani Adams tó fi jẹ́ pé òun ló lórí ogun ilẹ̀ Yorùbá tó lè dá ogun ilẹ̀ Yorùbá ṣé ibi tó ṣé bàbá ẹ̀ níbi tí bàbá ẹ̀ ti ń fún ẹṣin ló jẹ ní pálásì Alárígídí ló ti kọ́ ogun jíjà. bàbá Èkìtì ẹ má fà á jà. a máa jà o dábàá jẹ́ kí n sọ̀rọ̀ dẹnu mi o. àbí ibi tí Gani ti kọjá kápẹ́ńtà ní mo ṣe ló ti kọ́ṣẹ́ ogun jíjà. That is number 2. Number 3, ìwèrè kan jáde síta ó ní over 37 years ní Gani ti ń jà fún ìran Yorùbá. Azao. Òní ló pé ọdún yìí ló pé 33 years tán dá OPC lẹ̀. Ẹgbọ́n ta ló gbórúkọ Gani before kan tó dá OPC lẹ̀. And Gani was not in the meeting, the first meeting. Tí OPC máa ṣe, he was not among of them. Níbi tó ti ń dá OPC lẹ̀. Why are we deceiving ourselves? Yorùbá à ń gbé iṣẹ́ kápẹ́ńtà à ń gbé fún télọ̀. Ṣé ìran Gani jagunrí ni? Màmá mi ẹ tún gbọ́ ilé ìlálẹ̀ yìí. Gbogbo àwọn tó bí alágbára tó ń tẹ̀lé Gani tẹ́lẹ̀ nígbà tí gbogbo ìgbà tó ń da ìlú rú yẹ tó ń rò kó ń lágbára yẹ àwọn ọmọ Èkìtì ló dá lọ́jọ́ ògùn fún. Tí mo lè dárúkọ 4 nínú wọn. Ẹ má dárúkọ àbí Èkìtì. Ó dá mi lójú mà. Bàbá tó sọ wípé kò ní tú ẹ pé àgbà òfìfo ní kò parọ́. Ìran bàbá ẹ̀ ò jagun rí ẹṣin ní ìran bàbá ẹ̀ máa ń fún ẹṣin lóúnjẹ ni ó lè ní bàbá ẹ̀ jà wá láti tápà. Tó sà máa kó wá jẹ́ náà sọ pé òun ló lórí ogun ilẹ̀ Yorùbá tó ká ọwọ́ mo ń sọ níbi mo sọ inú mi dẹ̀ dùn níbi tí mo ti sọ̀rọ̀ yà àwọn àgbààgbà tó wà ń bẹ̀. Mo ní sà ó dàbí wípé nǹkan wa òun jọ wá lójú ló ń fìyà jẹ wá nílẹ̀ Yorùbá. Ọ̀ǹtì tí àwọn wòlíì èké bá gbára yílẹ̀ tán láwọn rìnà sí wa. Ọ̀ǹtì tí àwọn àfáà èké bá gbára yílẹ̀ tán ní báyìí ló máa rí. Mo ní àwọn bàbá fẹ́ di fáṣẹ tán kóra wọn jọ papọ̀ tán dá OPC sílẹ̀. Wọ́n ti rí pé orú ọjọ́ báyìí ń bọ̀. Ẹja gbé ẹgbẹ́ kan lẹ̀ tó dúró gẹ́gẹ́ bí ìjàngbara fún ilẹ̀ Yorùbá o. Division. They have division. Gbé nígbà tó ti sáàkì June 12 lójijì pé àwọn ará bíbà yìí wọ́n mẹ́yẹ bọ̀ lápò ní tí Yorùbá bá múra. But they use Gani to disorganize division. Gbàrà tí Gani tó gba ìjọba OPC tán. Ìjọba OPC di ntàfi lùyàwó oníyàwó, ó tàfi gbọ́kọ lọ́kọ. Ẹni bá mi jẹ ìṣàtẹ̀dó dáadáa. Celestial Church Olúwaṣèyí Parish iwájú ẹ̀ ní ọ́fíìsì àwọn Gani wà ní Ìjẹ̀ṣà-Tẹ̀dó. Ẹ̀ka bá ń lọ báyìí máa rí níbi tó ti máa dá àgbàlagbà kúlẹ̀ tá a gbé búlọ̀kù lé lọ́wọ́. Wọ́n á lò wà tìyàwó ẹ̀ jà ní. Ṣé ìjàngbara nìyẹn sà? Màá sẹ́ẹ̀dì fídíò ọmọ yẹn fún yín tó sọ wípé táwọn bá jáde Ọkọ́ta grammar school lóhùn lọ. Àwọn OPC akẹ́dẹ̀dẹ̀ OPC Gani ti dé wàhálà ti dé. Wọ́n á dẹ̀ fi ṣe pilẹ̀ tí wọ́n lè pa èèyàn 10 kan pa èèyàn 5. Àwọn ìyá tó ń dín kinní ní Ọkọ́ta ẹni bá yùsùn Ọkọ́ta ń gbà yẹn ṣé ìjàngbara nìyẹn? Ọ̀ǹtì tí Yorùbá bá bẹ̀rẹ̀ sí fi ìka tó bá tó sínú tá a fi ń romú. Ṣé ẹ gbọ́ mi mà?
Agbọ́yín He has àgbọ́yé. nothing to offer us. So èrè ìdí tí wọ́n fi rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá wọn nìyẹn. Pé n táwọn fi ń jẹun ni ọmọdé ìfẹ́ bàjẹ́ àǹdìmọ̀ bọ́mọdé ṣe ń jáde fún Sunday Igboho làṣírí wọn tú kí n tó parí mà. Let me advise àwọn ojúlówó ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó. Èmi ò débẹ̀ rí. Ṣé ẹ gbọ́ mi mà? À ń gbọ́ ní sà. Mo rẹ̀ máa ọ̀dọ́ mo ti débẹ̀ lójú oorun bọ̀tí mo ṣe máa débẹ̀ lójú ayé. Àṣẹ. Torí ẹ̀kọ́ kan mo máa rí pé Amẹ́ríkà ń rùn lára mi èmi gan mọ̀ fún ara mi. Kò sí wàhálà. Ṣé ẹ rí mà? Tí wọ́n bá lùyàn ní bó ti sọ pé tí wọ́n bá lùyàn ní jìbìtì ènìyàn máa mọ̀. Kọ́ mi Ọmọ́tọ́lá thank you mà. Ṣé ẹ gbọ́ mi mà? Ṣùgbọ́n tẹ́nìyàn fún ara ẹ̀ bá ń lura ẹ̀ ní jìbìtì olórí ogun ńlá ni o. Oní Yorùbá ní pé tán bá ń tẹ̀ ẹ́ má tan ra ẹ̀ ẹni bá ń tan ra ẹ̀ ogun ńlá ló ń jà. Ìfọ́tà Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ọ̀yọ́ máa fi jẹ́. Mi mọ̀ bóyá yìí gbọ́ mi. À ń gbọ́ yín clearly. Àwa tá a wà majority a lè sọ̀tàn ọ̀ọ́kálá kan nínú ìwé ìtàn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò mẹ́ta kan tó ń ṣe kẹta. Bàbá wa Samuel Akíntọ́lá, bàbá wa Moshood. Thank you, call me Ọmọ́tọ́lá. Ṣé jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ń gbọ́ mi mọ̀? À ń gbọ́ yín sà. Nígbà tí Samuel Akíntọ́lá àti Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá tó jẹ́ oyè. Network Bàbá Èkìtì. Ṣé ń gbọ́ mi mò ń gbọ́ yín o? À ń gbọ́ yín sà. À ń gbọ́ yín báyìí. Olóyè mélòó làwọn fi jẹ? But Gani débẹ̀. Òun ló ní akérògbò Ààrẹ Ọ̀nà Kakanfò. Bá ìròyìn Ààrẹ Ọ̀nà Kakanfò. Bá mòfin Ààrẹ Ọ̀nà Kakanfò. Aṣojú Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbẹ́ báwo? Ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ wà l'Amẹ́ríkà náà ló fún lóyè yẹn tó fi ń gba dọ́là lọ́wọ́ yín. Tó fi ń gba páàsì lọ́wọ́ yín. Ẹgọ́ yèyé lúà Ààrẹ Ọ̀nà Kakanfò. Yèyé mẹ̀ṣọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹgọ́ ẹ̀yin wà l'Amẹ́ríkà, ẹ wà ní London, ẹ wà ní Canada. Ẹ̀yin the role of Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ẹ̀ṣọ́ Aláàfin ni aṣọ́bodè Aláàfin ni kì í ṣòye gidi aṣọ́bodè Aláàfin ni tó wá ń fi yín joyè tó ń gba dọ́là lọ́wọ́ yín nínú òtútù òun dán ẹ̀yìn rù ẹgọ́ abẹ́tàkẹ́sẹ̀ yàrá yín pa ọmọ núpẹ́ ń gbà yín ẹgọ́ ó tún kẹ̀yìn yín sí àwọn ìran yín ẹgọ́ it is better kẹ́sùn tọmọlúàbí ń sùn ká lè mọ̀ pé lóòótọ́ lódodo ẹ̀jẹ̀ Oòduà odù tó dá ìwà ó ń bẹ nínú yín ẹ ṣe ìyá mi kó ètò. Ẹ ṣeun kẹkẹ tó wà lọ Bàbá Èkìtì ẹ ṣe gan ẹ̀yin èèyàn ẹ bá wa appreciate Bàbá Èkìtì ẹ bá wa kí Bàbá Èkìtì ẹ bá wa kí wọn pé wọ́n ṣe wọn àdúpẹ́ gan fún information tí wọ́n fún wa àdúpẹ́ bẹ́ẹ̀ tí Bàbá Èkìtì lórí ọ̀rọ̀ bàbá mi Aláàfin ọmọ ikú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe bá mi ọmọ àdábá ilé ọmọ àdábá òde tẹ́mi bá ń sọ̀rọ̀ nípa Aláàfin mi ní gbogbo ọba alẹ́ Yorùbá ẹ̀ ló ṣàṣẹ ń gbọ́ mi. Bàbá Èkìtì ẹ gbọ́ mi lórí fóònù máa pè yín padà nísìnyí mo fẹ́ kí Bàbá Èkìtì bá wa appreciate bàbá wa Aláàfin níjọ́ kìíní àná tí àwọn èèyàn ń bú Aláàfin ṣe mọ̀ pé mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Aláàfin wípé ojú àlejò bí ojú afọ́jú ni kí ẹ má ṣe débì kan everything máa strange síyàn àwọn èèyàn ní mò ń sọ̀rọ̀ sí mò ń gbèjà Aláàfin many people pè mí ní alábòsí hypocrite kìíní kan mo máa kíra mi lọ kíra mi bọ̀ dó Kwara ni mo ti wá ṣùgbọ́n tí bá kíra mi lọ àwọn bàbá mi máa ń jẹ́ ọmọ ẹrú kété pé Ọ̀yọ́ tó dùn ju aya abẹ lọ kódà ilé bàbá mi a ní kinní nìbàdàn lọ́rọ̀ èmi àtọ́dẹ̀ Sunday Igboho ní ò ṣe kí ń yé mi pé kí ló ti
mo nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho báyìí jọ́ tó wá ń sin òkú olóyè Sunday Igboho wọ́n wá ń kí oríkì ìyá olóyè Sunday Igboho wọ́n wá ń kí lóríkì ilé bàbá mi ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ìyá Sunday Igboho ọmọ Arólú ni wọ́n àwọn ọmọ àríkè yan gbọ̀ngàn ike àwọn bàbá wa kì í ṣe kéèbù ike àmúṣẹyẹ ni mo ní àbí ẹ̀jẹ̀ yẹn ni so ó lè jọ́ mi Èkìtì kó tán ní Kwara olùjọmọ Kwara kó tán lábẹ́òkúta so if people are saying Yorùbá yíyá gbà tó ń jáde fún Aláàfin nígbà yẹn ibi máa fojú sí nísìn mi ò mọ̀ kọ́ mi ọmọ tara àwọn tí à ń dà mí ní gift lọ ní ẹṣẹ́ ọyá máa lọ sókè mo dúpẹ́ gan ọkọ̀ tí sáwọn òkè ìgbà pé yóò ní gbẹ so we should all work together gẹ́gẹ́ bí Yorùbá tó bá jẹ́ pé original ọmọ Yorùbá nìyẹn o original tó pé confam ọmọ Yorùbá nìyẹn we should all work together gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n rẹ́ kí bàbá wa wọ́n ní olóyè Sunday Igboho táwọn sọ wípé àwọn àtàláàfin kìnnìkan wọ́n ní Aláàfin ti pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ṣóṣọ́ọ̀kì yín àbí òṣọ́ọ̀kì yín wọ́n ní Aláàfin fún ara wọn pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá pé wá Àdìsá Májàsọ́lá báwo ni ọmọ mi kìnnìkan send account ẹ̀ mo ríṣẹ́ tó ń ṣe wọ́n lólóyè Sunday Igboho fẹ́ send ẹ̀ wọ́n ní ṣùgbọ́n bàbá wa Aláàfin Ọ̀yọ́ irunmúre ọ̀tẹ̀ God bless you wọ́n ló force olóyè Sunday Igboho pé send account náà bẹ̀rẹ̀ sí mi orí ẹ̀ kọ́ńtà ẹ̀gbọ́n olóyè Sunday Igboho dẹ̀ pé àwọn Àdìsá orí ńlá náà máa ń torí ìdíje máa ń bu orí àwọn Àdìsá máa ń tóbi lọ́nà ìṣe máa ń bu wọ́n máa ń bu tó bá fẹ́ Àdìsá bó bí Àdìsá lọ́mọ wàláì Nikki thank you so wọ́n ní orí ẹ̀ kọ́ńtà yẹn send account náà bẹ̀rẹ̀ sí mi kí ló bá yọ gí báyìí irọ́ ni mo fẹ́ saturation sí ni mo fàágùn ni o so wọ́n ní olóyè gan Aláàfin appreciate olóyè bàbá wa Bàbá Èkìtì èyí náà ẹ wá bá wa appreciate Aláàfin gbogbo àwọn tí wọ́n ń bú bàbá wa Òwò Adé ẹni kó má bú wọn mọ́ Aláàfin ò mọ̀ pàtó ẹ̀ṣẹ̀ ìjẹ́ ojú àlejò bí ojú afọ́jú ni à ń gbọ́ yín ẹ̀yin tẹ́ fún mi ní gift God bless you kọ́ mi màá rí gift ẹlẹ́yẹ tún fò ẹ̀yẹ lẹ́yìn lẹ́tọ̀ ẹ bá kún sókè à ń gbọ́ yín. mo ti ṣe program lórí ọ̀rọ̀ yẹn mo sọ lẹ́ẹ̀kan tá máa ní lára àwọn tó bú Aláàfin kì í dẹ̀ jẹ́ pé mo bú wọn bí ẹ̀mí ọmọ Yorùbá. bó ṣe ká yín lára ń gbà yẹn network bàbá Èkìtì kó níbi tẹ́ wà yẹn àdúgbò yóò kí ní network ọ̀rọ̀ yín gan ti sú mi. ṣe Bàbá Èkìtì má sùn Bàbá Èkìtì nísìnyí kí la máa sọ tá bá sùn yín sí kóòtù kí lè máa sọ báyìí. à ń gbọ́ yín. hello. Bàbá Èkìtì à ń gbọ́ yín unstable network à ń gbọ́ yín Bàbá Èkìtì. ṣé tá bá lórí ètò Yorùbá Wuyì tá bá sùn Bàbá Èkìtì sí kóòtù ní kọ́mísìn tá bá kàn déédéé sùn yín sí kóòtù irú àdúgbò wo lẹ̀ ń gbé tí ò kí ní nẹ́tíwọ̀kì irú àdúgbò a máa sùn yín Bàbá Èkìtì o àbí ká sùn gọ́vnà yín tó fún yín nẹ́tíwọ̀kì pé kó bá wa sọ̀rọ̀ nípa àwọn Aláàfin ẹ̀ṣẹ́ fẹ́ gbọ́ ẹ bá wa like ètò Yorùbá Wuyì ẹ má ṣe báyìí nẹ́tíwọ̀kì Bàbá Èkìtì à ń gbọ́ Bàbá Èkìtì à ń gbọ́ yín. Bàbá Èkìtì àmọ̀ pé ẹ máa pè wá padà because awẹ́kẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin bàbá Òwò Adé wọ́n ti pè ọjọ́ ìgbà Bàbá Èkìtì wọ́n like Ìfàjà nation ẹ ló Bàbá Èkìtì ìyá mi ó clear báyìí tó clear àwọn èèyàn tó clear ó clear báyìí lọ́dọ̀ mi à ń gbọ́ yín. Bàbá Èkìtì we are hearing you màá wá dárò ẹ bá gbọ́n sókè ní ìṣẹ́jú méjì kí Bàbá Èkìtì fi padà wá. hello ma. yes sir. yes ma. ẹ kúrò ilé ma. ẹ kúrò dé àsìkò yìí. Ọlọ́run á máa gbọ́wọ́ yín sókè o pẹ̀lú ètò fẹ́ǹsì. àṣẹ Èdùmàrè. ìgbéga ti fámìlì yín lágbára náà ìgbéga. àṣẹ Èdùmàrè. lágbára náà. àṣẹ Èdùmàrè. ìyanu kó máa ṣẹlẹ̀ láyé yín. àṣẹ. ìkọ́ tẹ̀mí kan fẹ́ sọ ni pé àwọn ìlú kan wà tó jẹ́ pé wọ́n gba Fúlàní láyè nínú wọn gẹ́gẹ́ bí Ilé Ifẹ̀. ọ̀nì yéè tí mo lò níbẹ̀ ni ò rí abúlé Fúlàní kankan. nílé Ifẹ̀. ẹ túbọ̀ bá ẹni ò rí láyè gbogbo nǹkan tí Fúlàní dánwò wọn lè dánwò nílé Ifẹ̀. Bàbá Èkìtì máa pè yín in 2 minutes I will call you in 2 minutes Bàbá Èkìtì ẹ ṣe mo dúpẹ́ o. wọn lè dánwò and ṣe rí Ṣèyí Mákindé
ó fẹ́ mú gbogbo alágbára tó wà ní ìlú Ìbàdàn Àdùnní ẹ kó lè ṣeun. wá di ó fẹ́ mú gbogbo alágbára tó wà nílùú Ìbàdàn kó wèsì gbogbo wọn tán kó lè wá di champion nílùú Ìbàdàn ẹ máa rí pé ó ti fẹ́ downgrade Olúbàdàn gan tẹ́lẹ̀ Bàbá ni ò gbà. Olúbàdàn kúrò nílẹ̀ ṣe ara sẹ́ni Bàbá Èkìtì máa wí call you 2 minutes. pé olóyè Sunday Igboho á lè di gbòógì tó bá kúrò ní gọ́ọ̀mẹ̀ntì but after tó kúrò ní gọ́ọ̀mẹ̀ntì yẹn ó fẹ́ máa nẹ́nu lọ ni ohun tó fẹ́ ṣe ni á ṣe gbogbo ará Ìbàdàn pátápátá. Ó fẹ́ kó sínú ṣòkòtò. Wípé anybody tó bá fẹ́ jẹ nǹkan nìbàdàn ó gbọ́dọ̀ wá forí balẹ̀ lọ́dọ̀ òun. Ó fẹ́ di Tinubu. Ó fẹ́ di Adédìbú Ìbàdàn. Nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. Ṣókílì ẹ̀. Bàbá wa bá a ṣe pàápàá 1 minute. Èmi fẹ́ fàjà pátápátá. Ṣé wá rí máa yìí ohun tó fẹ́ ṣe ní Ìbàdàn ó fẹ́ wèsì ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá lágbára ó wèsì gbogbo wọn tán. Tó ti yẹ yìí tẹ́ ẹ bá wo Èkó sí security Èkó ti tight ọjọ́ Sátọ̀dé ní Gando gbogbo àwọn bọ́là yẹn náà lọ wèsì wọn nítorí pé àwọn bọ́là yẹn change ìbọn pẹ̀lú àwọn tí wọ́n kó làwọn security tó kó lọ báwo security ẹ̀ ṣe ń wèsì wọn ẹ̀ ń jólé wọn tó wà bẹ́ẹ̀. Ní Gando Èkó ni o ní Gando lọ́jọ́ Sátọ̀dé wọ́n jọ exchange ìbáraẹni. Wọ́n fèsì àwọn Nigeria security. Àwọn Nigeria security ló làwọn àmì ló lọ síbẹ̀ táwọn tó ń west wọn tán lè jó ilé wọn kúrò tán jó gbogbo àbàmú tán kọ́ síbẹ̀. Ṣé gbogbo àwọn pípù yìí wọ́n ti ń plan ogun yẹn tipẹ́tipẹ́. Ṣé bá rí Fúlàní wọn kì í kọ́lé gidi wọ́n mọ̀ pé ìgídà yẹ́fọ̀ làwọn. Wọn kì í kọ́ ibi tó bá dé wọn á kọ́ bambú síbẹ̀ tó bá lè ti kọ́ bambú síbẹ̀ wọ́n mọ̀ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ àwọn máa ṣe ti kó àwọn owó àwọn máa sá lọ kúrò bẹ́ẹ̀. Wọ́n kàn fi màálù yẹn kẹwọ́ ni. Ọ̀túnba ẹ ṣe àwọn ọmọ Yorùbá ní ká gbọ́n ká lé wọn kúrò ní gbogbo inú oko wa. Ká bá lé wọn kúrò nínú gbogbo oko wa a lè nísìnyí. Ṣé ọjà ìṣẹ́dá ní pé olóyè Sunday Igboho rẹ̀ ti sọ tí ẹ bá rí bàbá Èkìtì yẹn is the one of the best Yorùbá ta ní. Bẹ́ẹ̀ni it's an active man. Agbára náà gbogbo nǹkan tó ń ké nínú bàbá yẹn ó máa ké dáadáa ní agbára náà. Àṣẹ. Ẹ bá wa ṣàṣẹ. Ṣé ẹ bá wo gbogbo nǹkan tí ọba lọ sí tẹ́lẹ̀ àwọn adé tó ṣe tẹ́lẹ̀ wọ́n kó sí ọba ìmọ̀ nínú ni. Kò mọ́. Àwọn Gani àti Ṣèyí Mákindé àwọn méjèèjì ló sọ pé nǹkan táwọn bá ti sọ fún ẹ ló gbọ́dọ̀ ṣe. Máa yàn ní ẹ̀ṣẹ̀ láti máa ṣe gbogbo nǹkan yẹn. Tẹ́ ẹ bá wò nígbà yẹn gbogbo ọ̀rọ̀ yẹn súnmọ́ yẹn tí máa yàn ò lè mọ̀ nǹkan tó ń ṣe wá. Tí ọ̀rẹ́ tó dìbẹ́ yẹn máa yẹn yìí. Bẹ́ẹ̀ni nísìnyí nígbà tí máa yàn sọ̀rọ̀ mọ́ máa yẹn náà ẹsẹ̀ wá ń gbọ́. Tẹ́tí ọ̀sẹ̀ dìbẹ́ yẹn nǹkan tó bá ń jí máa yẹn sọ jáde òun ló ń sọ jáde torí báwọn ló fi jẹ́ wọ́n lọ mú wá ni. Ṣé tó ti yẹ yí pé ó gbọ́dọ̀ gbọ́dọ̀ sí wa lẹ́nu tó bá gbọ́dọ̀ sí wa lẹ́nu aláṣẹ ẹ pa. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé kó rù sí everybody ní pé kó máa rù sí gbogbo àwọn ọba tó kù. Báyìí yẹn fẹ́ fi ọwọ́ rírọ̀ òun ló tún jẹ́ kí wọ́n kọ́ ẹ̀yìn ọmọ Ọ̀yọ́ sí Sunday Igboho ń gbà yẹn àwọn dàdí sí ló dẹ̀yàn wọ̀ wípé káwọn ọmọ Ọ̀yọ́ ipò ti rí ọba fí o wọ́n ti ṣe gangan káwọn ọmọ Ọ̀yọ́ kán máa bá jà ó làwọn ọmọ Ọ̀yọ́ ti wípé àwọn náà máa dé ìpò lẹ́yìn Sunday Igboho nísìnyí gbogbo wọn náà ti wá ń gbọ́n. Ó ti clear ojú wọn ti clear wọ́n ti sá padà wá. Ṣé ní tí irọ́ bá lọ lógún wa kí òótọ́ ọjọ́ kan ní òótọ́ ọ̀rọ̀ máa bá ohun tí olóyè Sunday Igboho gbé dání òótọ́ ọ̀rọ̀ ni lágbára náà ó máa dán fún Sunday Igboho. Àṣẹ. Lágbára ó máa dán fún ẹ̀yin náà tẹ̀lé ṣe prógráàmù rẹ̀ ó máa dán fún yín lágbára náà. Kọ́ni tẹ bá ń padà bọ̀ ní sí Nàìjíríà máa ń ṣètọ́jú máa ń ṣèlọ́ lọ́lọ́ máa pèsè fún yín. Máa ń ṣèlọ́ bèrè fún títí lọ́lọ́ máa fi fún yín. Kẹ́rí ìkà Ṣèyí Mákindé yẹn ni ìrọ̀pọ̀ ọmọ Yorùbá ni kì í sọ ọmọ Yorùbá kì í sọ tẹ bá rí àwọn ọba yẹn
ẹ má jẹ́ kí àwọn ọba wa sọ̀rọ̀ àwọn ọba wa nẹ́ni wọ́n mọ̀ nǹkan tó ń ṣe underground àwọn ọba wa ń ṣe gbogbo nǹkan tó ń ṣe sí nítorí pé ẹni ọba tó bá ti ṣe kíní kan wọ́n fi agbára yẹn àwọn máa gbàṣẹ lọ́wọ́ wọn àwọn máa gba kíní lọ́wọ́ wọn nǹkan tó fi ń ṣe fún àwọn ọba yẹn nìyẹn òun ló jẹ́ kí àwọn ọba yẹn náà wọ́n lè sọ̀rọ̀ òun ló jẹ́ kí wọ́n sọ̀rọ̀ underground tí nǹkan bá ti lè jáde àwọn ọba yẹn support àfi Olúwo nìkan ló jẹ́ gbóyà wò. Olúwo wá jẹ́ èèyàn ni. Ó lè tí a bá lè wo Ìwó gbogbo abúlé tó so mọ́wọ́ pátápátá là Fúlàní kan nínú kọ́ àmọ̀ wọn sí. Ó lè ti pẹ́ náà wọn Fúlàní ẹ̀ ti ń dáná lọ́nà òwe. Ti pẹ́. Around early 90s, early 2000 wọ́n máa ń dáná sí eré mi. Káàlẹ́ gbé mọ́tò kọjá bẹ̀rẹ̀ lórí. Tẹ́ bá gbá mọ́tò kọjá bẹ̀rẹ̀ lórí lọ́nà òwe yẹn, wọ́n máa dá yín lọ́nà máa gbọ́ nǹkan yín. Ṣàrẹ́sẹ̀ lẹ́yìn ó ti pẹ́ tó ti ń dáná olè làwọn kíkú ó ti pẹ́ tó ti ń jalè wọn. Ṣàrẹ́sẹ̀ bẹ́ẹ̀ Olúwo ló tún wá fún wọn ní agbára nítorí ó ti fọ́mọ lọ́dọ̀ wọn. Ṣàrẹ́sẹ̀ nítorí àwọn náà kí pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ nítorí owó tó fẹ́ gbà. Ẹ ṣe ń gan ọba wa aláfàjá ni tèmi everybody ẹ bá wa pe bàbá Èkìtì padà aláfàjá ni tèmi bàbá Èkìtì ilé wọn mo kọ́lé mi sórí àpáta orí àpáta ni bàbá Èkìtì wà wọ́n ti wọlé padà ẹ ló bàbá Èkìtì à ń gbọ́ yín wọ́n ní ká pè yín padà à ń gbọ́ yín wọ́n là ń gbọ́ yín sẹ à ń gbọ́ yín ní ká pè yín lórí ọ̀rọ̀ bàbá wa láàfin ẹ bá wa bá wọn bá sọ̀rọ̀. àwọn kan ló ń tẹ́tí ara wọn àwọn pé mo ti dé gungun ẹja mo ní mo ti kí program lé wọn lórí ṣe gbọ́ mi mo dẹ̀ ti kí wọn bó ti yìn wọn pé irú ilé là á máa rí tí irú àwọn bàbá yẹn bá dìde tán dìde tí ọ̀ní ń lọ níwájú táwọn ń tẹ̀lé ọ̀bẹ lẹ́yìn tí Aláké tẹ̀lé wọn tí bàbá wa Olúgbọ́n tí Ọ̀ṣọ́wọ́ Ògbómọ̀ṣọ́ ọwá Ògòkun Ìwé Adó kí gbogbo àwọn ọba ńlá lálẹ́ Yorùbá kí wọ́n bá péjọpọ̀ níbì kan ìrẹ́jẹ ìyànjẹ tí Fúlàní rẹ̀ wá jẹ wọn àtò bẹ́ẹ̀. So inú mi dùn nígbà tí mo gbọ́ information yẹn torí ibi tí mo ti gbọ́ mo confirm ẹ̀ lọ́dọ̀ Àdìsá kan rẹ́rìn ni pé bẹ́ẹ̀ ni bàbá mi. Ẹ mọ̀ wá rẹ́rìn alábó. Ẹ pọ̀ fún wa bàbá wa Akeem Owóadé ẹlẹ́wù ẹ̀tù ẹ̀wù ẹ̀tù yẹn ọmọ lé sí ni kò ní dí o. àṣẹ. Àgbáyé àpèrè tẹ jókòólé yẹ kò ní gbóná mọ́ yín nídìí o. àṣẹ. Tẹ́ ẹ bá ti fi tàwọn ọmọ kóòtù òjíire ṣàkọ́kọ́. Bàbá kan nígbà tí ọ̀rọ̀ yẹn sẹ́ra ní tó fún mi lọ́rọ̀ yẹn ó ní Akeem Owóadé kọ́ ni problem ó ní àwọn blọ́gà Ọ̀yọ́ yẹn ló ń ṣì bàbá yẹn lọ́nà blọ́gà Amẹ́ríkà yẹn èmi ò fẹ́ dárúkọ ní o ìgbà tó pẹ́ pé bàbá ti padà wálé inú wa dùn wọ́n rí Àdìsá gẹ́gẹ́ bí ọmọ wọn àwa náà dẹ́ sọ fún wọn pé láìpẹ́ mílíọ̀nù Ṣèyí Mákindé ò lè dá wa dúró à ń bọ̀ lọ́yọ̀ wá kí yín bàbá bẹ́ẹ̀ ṣe à ń bọ̀ lọ́yọ̀ ẹ kú ìtọ́jú ọmọ yín yes ẹ ṣe gan adúpẹ́ báyìí mi Èkìtì kété bàbá Èkìtì ẹ máa lọ sórí TikTok kí àwọn fans mi bá ẹni sùn sà bàbá Èkìtì ẹ máa lọ sórí TikTok kí àwọn fans mi bá mi fún yín ní gift ẹ jọ̀ọ́ bàbá Èkìtì ẹ máa lọ sórí TikTok kí n gbé yín wọlé ní Èkìtì máa rí bàbá Èkìtì bá mi gbé bàbá Èkìtì wọlé màámi Omiṣore mo rí yín o ó tó jọ mẹ́ta ẹ ṣeun gan ṣé ò sí màámi ẹ ṣé mo dúpẹ́ then ìyá wa àbí bàbá wa ìyá wa Tóyìn Adéoyè thank you for the super sticker ọwọ́ yẹn máa lọ sókè àpò ṣàṣàmùrà ò kì í gbẹ àpò yẹn ò ní gbẹ o thank you for the super sticker ṣé wá rí lórí TikTok ẹ fẹ́ fi gift ṣe ọrùn mi sílẹ̀ báyìí mo dúpẹ́ ẹ ṣé gan Nikki gbogbo ẹ̀tẹ́ fún mi ní tí ẹ ò gift ẹ̀dẹ̀ ní sùúrù torí Ọlọ́run bá wa. mo sẹ́ẹ̀dì fídíò kan sí mo fẹ́ kẹ́ ẹ bọ̀ ni very interesting kò gbọ́dọ̀ jẹ́ tó tọ́ bóyá AI ni Mákindé ti àdírẹ́sì Ọ̀yọ́ state lọ bá bó ṣe ń tẹ́tí Ìgbòho. mo ní lọ́wọ́. ẹni lọ́wọ́ ṣé tòótọ́ ni. mi mọ̀ mo ní lọ́wọ́ máa verify ẹ̀ tó ń sọ̀rọ̀ pé káwọn kan máa wá sí kinní kan máa ṣe ní short video. ẹ lọ gbọ́n tí mo sọ. ó yá ẹ ṣe mí ní high ní sìnkì lè bá save number yín ẹ ṣe mí ní high sí máa ṣe short video kan máa sórí page mi láàárọ̀ là lórí YouTube Yorùbá Wuyì
ẹ tẹ́ bá ti follow Yorùbá ẹ subscribe sí YouTube Yorùbáwùyí ọ Yẹmíkẹ́ nílò Yorùbáwùyí ẹ miss o Ọlọ́run mọ̀ pé ẹ miss àwọn information wà tó ṣọ́ṣọ́ 10 minutes 15 minutes 20 minutes video tó máa ń jù síbẹ̀ so I'm going to see you Nikki ta ló kàn lórí TikTok Nikki fún ara ẹ wà ń ta àrí moderator gan gbé wọlé ẹjẹ má kí wa Nikki ta ló kàn Nikki ka Yorùbá tì Nikki bàbá mi ìṣẹ́jú méjì lórí fóònù Tádéyìnsọ́lá ṣe wà ń bẹ̀ ìṣẹ́jú méjì lórí fóònù bàbá ẹgbọ́n sókè Adéyìnsọ́lá ṣe wà ń bẹ̀ ẹgbọ́n sókè sà a ti gbé kọ́ọ̀lù yẹn ẹgbọ́n sókè má gbọ́ wa nínú ilé a ti gbé kọ́ọ̀lù yín. irọ́ mi ò gbọ́ yín nínú ilé o mi tẹ̀ nígbà mo fi gbọ́ yín. a ti gbé kọ́ọ̀lù yín sẹ́ sọ̀rọ̀ sà. ẹ ṣeun ìyá mi ẹ kú ètò ṣé ẹ rí kí nìkan ni mo fẹ́ tẹnumọ́ màdàmá ṣe máa tẹnumọ́ ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá lọ mọ̀ pé the Fulanis are not northerners. Wọ́n ń ṣe ara ọmọ ilẹ̀ Haúsá. Wọ́n ń ṣe ọmọ Nàìjíríà kò yé yín. Àlejò ni wọ́n láti ibi tó ti wá. Àtàwọn tó ń gọ́vnù north lẹ́nu tó jẹ́ Fúlàní wọ́n ń ṣe ọmọ Nàìjíríà. Bọ̀bí dà pé wọ́n rí àwọn agbá lójú òun náà ṣe ń wọ agbádá. Fúlàní òun wọ agbádá. Kò ń ṣe ìmúra wọn. Bọ̀bílà kan ti gbá wa wọ́n ṣe ń wọ agbádá wọn ti rọra Guinea wọ́n rọra ọlọ́wọ́tò iná ṣe é ṣe wo ètò ìṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ ni pé àwọn sábà kan àjà mọ́ ẹ má dàá gún mi lóhùn owó tó sọ yẹn they are not Nigerians. Mo ṣe máa bá everybody máa sọ Fúlàní ò ní ibi tó ìran bàbá wọn ti ṣẹ̀ nílẹ̀ Nàìjíríà kù sí wọ́n wá láti ìlú kan ni. So náà ṣe fẹ́ pa àwọn èèyàn tó kàn kílèmù Nàìjíríà torí Nàìjíríà ti rí ayé jẹ. Ní Guinea Conakry Fúlàní wà ń bẹ̀ wọ́n sálẹ̀. BOS kí lárí kì í ṣe òun gbọ́ ẹ bá sọ̀rọ̀ yín o. Ní Niger Fúlàní wà ń bẹ̀ wọ́n sálẹ̀ tí wọn. Mali the same thing. Guinea Bissau anyway wọ́n rẹ́nu mú díẹ̀ náà bẹ́ẹ̀ náà. Gambia the same thing. So tí Fúlàní bá wá tó bá ń sọ broken ó lè jẹ́ Fúlàní tó wá láti Gambia níbi wọ́n ń sọ English ní Gambia. Okay. Ṣé gbádùn mi sí? À ń gbádùn sà. So àwọn èèyàn máa ń pín tí Fúlàní kan bá ti wá tó bá ti ń sọ̀rọ̀ àwọn tó bá ti sọ broken English ọ̀rọ̀ tó sọ kí ni pé Fúlàní ọmọ Nàìjíríà kò ń ṣe Nàìjíríà wọ́n kọ́ èdè yẹn ni Fúlàní àtàwọn sáwọn ọ̀dẹ̀ ṣe fámìlì kò síbi tán ti tán wọn ò tán níbi ẹ̀yọ kan kò possible tí Fúlàní bá fún ọmọ ẹ̀ ní tribe míì wọ́n ti lu ọmọ ẹ̀ pa ló ṣe dá ẹ̀ṣẹ̀ síta. Olú àtàwọn tí ọ̀gbẹ́ tí ara ẹ̀ dárúkọ sí olúwo kọ̀ọ̀kan yẹn Fúlàní ò jẹ ọbẹ̀ kàsí ní obìnrin tán bá ti lò tán gbélẹ̀ kò sínú kọ́ṣọ́ wọn bọ́dọ̀ ìṣẹ̀ máa ń fẹ́ra ni pé the same bàbá bẹ́ẹ̀ pẹ̀lú ṣe wà sí kó jẹ́ pé ìyá kan ló bí wa àwọn ọmọ wa ó ti yé wọn á fẹ́ra wọn Ọlọ́run jẹ́ àrílọ́dọ̀ Yorùbá ó ti yé ẹ ṣeun tó wọlé ṣe pé wọ́n jọra wọn tó wá ní àfúlàní. Níkì ta ló kàn lórí fóònù lórí TikTok à ń gbọ́ ìfọ̀. Wọ́n di same ìyàtọ̀ wà láàrin Fúlàní ó dàbí máa kan wà ní ibi kí wọ́n pè ní Ìlọrin yẹn tó lóun ìmáàmù Yorùbá ń gbà ẹ̀ tí bàbá Èkìtì gbé jáde fọ́tò jáde máa ò lè kọ́ báyìí tó gba Western Union láìmọ̀ ìgbà. Ìlà tó wà ní ẹ̀gbẹ́ ojú ẹ̀ èmi ni mo pe bàbá Èkìtì gbà pé bàbá Èkìtì máa yìí kò ń ṣe ọmọ Nàìjíríà. Bàbá Èkìtì mo rẹ̀ ní ẹjọ́ ẹ̀ kọ̀ǹpánì fún pé ṣé wọ́n ń sọ èdè míì tẹ́ bá lọ sọ́dọ̀ máa bàbá Èkìtì rí bẹ́ẹ̀ ni táwọn bá lọ sí ilé máa ní Kwara mẹ́ àbí lọ rẹ̀ ní omi tí wọ́n yẹn gbé ṣá bọ̀bí ṣáà pé Kwara State ni wọ́n ní ó máa ń sọ èdè míì táwọn ò gbọ́ which is Fulani language. Ṣẹ́gẹ̀ ìlà tó wà níbi ojú ẹ̀ yẹn àwọn Fúlàní ló ń kọ́ Yorùbá ò ń kọ́ Haúsá ò dẹ̀ ń kọ́. Irú ètò wa ilé ìbá ìtòrí ọ̀nà aláfàjá ìmọ̀ wà fún mi. So a máa tú àṣìbílà Fúlàní òun ṣe Nàìjíríà jẹ́ káwọn èèyàn wá lọ mọ kí ni àwọn kan ní the northerners they are not northerners they are not even wọn tẹ ẹṣẹ Haúsá wọn níbi tó ti tọ́ Haúsá wọn gbalẹ̀ ní lọ́wọ́ àwọn Haúsá wọn dẹ̀ lù lọ bẹ́ẹ̀. ẹ ṣeun bàbá mi Judas ẹ bá gbóhùn sókè lórí TikTok so eléyìí ó pọ̀ o Ráyọ̀ 45 ẹ ṣe wọ́n yá máa lọ sókè àpò ṣẹ́ṣẹ́ àmúra òkè ìgbà pé yóò ní gbẹ thank you for the super sticker ẹ tẹ̀ fún wa super sticker ẹ ṣe o bá mi dálò tap send ẹ lo promo code mi Abiola 223 o ní first time tó bá fẹ́ send owó sí Nàìjíríà dollar pound euro aṣẹ́wó ni mí gbogbo owó ni mo ń ṣẹ́ Mr. Julius lẹ́yìn Mr. Julius ta ló kàn
lẹ́yìn Mr. Julius ta ló kàn ní kìgan ò sí níbẹ̀ smile ẹgbẹ́ òsókè Mr. Julius ọmọ drop ní ẹ má bínú smile ẹgbẹ́ òsókè ṣé smile wà ń bẹ̀ ẹ bá gbọ́n sókè sàn 2 minutes lẹ máa lọ má wulẹ̀ fi 2 minutes ẹ má fi 1 minute pè mí ẹ má wulẹ̀ kí mi ẹ sọ̀rọ̀ 2 minutes ẹ ṣeun gan. ìfẹ́ kàbí kìtì wá síbi kọ́ máa ní fún wọn gift wọn ọ̀dẹ̀ sí láwọn ọ̀dẹ̀ send request à ń gbọ́ yín o à ń gbọ́ yín. Yorùbá nation tàbí wá sépò wọn bí wọn kan ọkùnrin àwọn jọ ń gbà ní pé ẹ bá sépò kí nǹkan máa tẹ̀lé ẹgbẹ́ kan máa tẹ̀lé àwọn tó kúrò àwọn jọ nígbà yẹn wọn ti fọlọ wá ìfádé bò ó ní wọn lọ kí wọn. bẹ́ẹ̀ ni o. ẹni tó gbé irọ́ dání ó yàtọ̀ sẹ́ni tó gbé òdodo dání. bẹ́ẹ̀ ni. òdodo ni ìṣèpàdé bò ó gbé dání. bẹ́ẹ̀ ni. wọ́n dẹ̀ mọ́ pé Yorùbá wọn ṣe kí n tó yẹn bá ti bá dìbò wọn ti ní sẹ́lẹ̀tì nínú kọ́ńbọ̀dì pé àwọn ìyàwó mi àbójú mi jìbìtì àbójú mi ní kíní kan. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n láti ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ kíní mi ò rí nígbà wọn máa tún kọ́ ìgbéyàn ní bí wọ́n bá lọ́wọ́ ní kan tàbí ṣe kíní kan fún yàn. bẹ́ẹ̀ni. wọ́n máa lọ bẹ̀ káyọ̀ ń ṣe gbogbo lẹ́yìn Yorùbá. so àtìgbà ẹ̀jẹ̀ bọ́ọ̀kọ̀ mi ti wá pẹ̀lú wọn. pé èmi ò ní wọ́n ní ìrẹ̀pọ̀ wọn ní tiwọn èèyàn kò wò jáde kó wá. ẹ jọ ẹ tó wà lórí YouTube ṣé ẹ ń gbọ́ TikTok o ṣé ẹ ń gbọ́ TikTok o a tún ti bẹ̀rẹ̀ ẹ tó wà lórí YouTube ṣé ẹ ń gbọ́ TikTok o à ń gbọ́ yín. wọ́n ní kò clear o TikTok wọ́n ní kò clear àmọ́ tá a ṣe. aláwọ̀ tó wà lórí YouTube ò gbọ́ yín wọ́n ní kò clear ìyàwó Stella Òdélé. bó ṣe ń ṣe nìyí ìjọ tèmi náà gbọ́ yín mo pa TikTok mi wọ́n ti gbọ́ wọlé TikTok mi mo sọ fún yín láti wà lórí TikTok yẹn bá wa power tap yẹn tó wà lórí TikTok yìí wọ́n kíní lẹ́ẹ̀kan. network èmi kọ́ ni mi ò gbọ́ yín àti wà lórí YouTube ni wọ́n gbọ́ yín ẹ jáde kẹ́ padà wọlé. ẹni sùúrù gbogbo àwọn tó wà lórí TikTok lórí YouTube ni wọn gbọ́ yín ṣé network gbogbo wọn ni ò dá àná ti ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì mi ṣèbẹ́yìn náà mo ní kẹ̀kẹ́ mi lórí fóònù ìjọ wò ni ẹ bá wa gbọ́ sókè lórí fóònù bàbá wa Smile ẹ jáde kẹ́ padà wọlé màá gbé kọlù yín màá pè yín wọlé sìn Smile ẹ jáde tẹsán ní request padà ẹ bá wa gbọ́ sókè bàbá mi ẹ káàbọ̀ sàn. ayé láàgbé àgbẹ̀ ni ẹ kó ètò ẹ máa ẹ káàbọ̀ sà. ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan ẹ bá kí bàbá Èkìtì o agbádùn wọn o àádẹ máa rí wọn bá o ṣe rí ọ̀rọ̀ tèmi ò tiẹ̀ pọ̀ rárá ṣe rí ìbẹ̀rẹ̀ ẹ̀dá ìdá ìyẹn ní èkejì. Bàbá Èkìtì ẹni sùúrù sà ẹni sùúrù Bàbá Èkìtì. àti Ọ̀ṣínbàjò àbí kí ló ń pè ẹ mọ̀ pé nígbà tí Buhari padà sí Katsina wọ́n wẹ́kọ̀mù ẹ̀ ìgbà tí Ọ̀ṣínbàjò padà sí Èkó ìṣèlú ló wọlé bẹ́ẹ̀ tó lọ ra ta ní òyìnbó àbí my 12 wọ́n ṣe nǹkan ṣe rí gbà tó tí Ṣèyí bá Mákindé bá máa parí tẹ́nu ẹ̀ yìí wọ́n máa lẹ̀ kópa ní o wọ́n máa fòkù sí délé ni ẹgbàá bí mo ṣe wí fún wọ́n máa fi òkú láti ọ́fíìsì ẹ̀ máa fi òkú sílé torí ó ti ṣu sórí àga kò dẹ̀rẹ́ ni báwọn kó ìgbẹ́ tó ṣu sórí àga ẹ̀. jẹ́rí majority nínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni bàbá Èkìtì ti sọ gbogbo ẹ̀. bàbá wa bá wa lo 1 minute mọ́ 1 minute mọ́ ọjọ́ ti lọ. àdúrà kọjú mo 1 minute yẹn ìdòwò mo fẹ́ fi ṣàdúrà ẹni 1 minute yẹn ẹni bá ní tìgbòho bá wo ẹni tó àwọn àtẹ̀bà láyé á lọ gbọbẹ̀ lọ́rùn o ẹ̀sìn yẹn lé ní ẹni bá ní kí Ìgbòho má rí ilé ayé gbé wọ́n ní rédèrèdè ló máa ń ṣọmọ rí gbà o ẹnìyẹn ò ní rí ilé ayé gbé àkọ́bí ò ní rí ilé ayé gbé
àbígbẹ̀yìn ò ní délé ayé gbé ẹni bá wá ní kí Ìgbòho má ṣe gbogbo nǹkan tó ń ṣe ìdílé wọn ò ní láṣeyọrí ọlálá. ewa ẹ gbọ́n sókè. Ifá ń ká hallelujah àpẹẹrẹ ẹ ń kí òsánà àgbọnmìrè gún kí ògùn ògo ògo eré ní gbogbo wádẹ máa máa rí ògo eré ní Sunday máa máa rí pẹ̀lú àṣẹ Ọlọ́run. ẹ ṣeun bàbá mi, God bless you. ṣé wà ìyẹn ò sí bẹ́ẹ̀ ni ẹ bá wa drop wọn tán bá sí bẹ́ẹ̀. ẹ bá wa gbọ́ sókè lórí fóònù. ẹ kú dédé àsìkò yìí sà. ẹ sà. ọ̀rọ̀ àwọn pípù yóò ti tọ́jú àbíkẹ́ fún. bẹ́ẹ̀ni. hello ma. à ń gbọ́ yín bàbá mi, à ń gbọ́ yín sà, à ń gbọ́ yín. mo ní ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì kó wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o. because nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti pọ̀ jù. tó bá jẹ́ pé irú mi wà Nàìjíríà àti àgbà mọ̀ nǹkan tí máa ṣe. lọ́gbà tí èèyàn bá sí lára àwọn tí wọ́n ti ṣe olú ẹ̀ onú sẹ́ẹ̀tì nìyẹn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ̀rọ̀ àwọn pípù ìwọ̀n ẹ̀ṣọ́ ọmọ Nàìjíríà. mo sọ ìgbà tó ń wọlé ní 2008 mo sọ pé gbà yẹn is too much. so hello. à ń gbọ́ yín bàbá mi, à ń gbọ́ yín sà, à ń gbọ́ yín. so nǹkan tó yẹ kán ṣe ń sìn ẹ ṣàbá sọ fún olóyè kó máa ṣọ́ra because Ọlọ́run ní járíjà ayé o. àwọn Gani ẹ olórí burúkú èèyàn ni wọ́n mi ò mọ oríṣi tán lè fi máa ṣerú yẹn. so ọmọ ọ̀fẹ́ sọ pé kọjá ẹ bá sọ kó máa ṣọ́ra. ẹ ṣe bàbá wa adúpẹ́ gan-an. ta ló kàn lókè ní. ìyàwó Adébọ́lá ṣe wà ń bẹ̀. ókè ẹ̀dá ló kàn. ẹ̀dá a máa gbé kọ̀ọ̀kan lórí fóònù sí a máa wá sórí TikTok yẹn a ní ìṣù pẹ̀lú ẹ̀gbọ́n mímọ́. ẹ bá wa power tap máa mọ tó ṣẹlẹ̀ ẹ bá gbóhùn sókè màmí bí akínẹ̀ tó tún lọ́ra spíkà fóònù náà. ẹ kú dédé àsìkò yìí. ẹ wò èmi ti ń retí kí Ṣèyí Mákindé ṣerú nǹkan tó ṣe torí pé kí ni kò jájòjì kò yẹ kó tẹ̀ jájòjì sí wa. ṣé ìgbàgbé kó fẹ́ ṣe president ó ti lọ ní kí á ṣe àwọn aláàkì ọ̀hún. so definitely nǹkan tó bá tó ṣe ló máa ṣe. torí pé gbàgbéjì tó fẹ́ wọlé ẹlẹ́ẹ̀kejì bàbá prophet gbogbo nǹkan tí Ṣèyí Mákindé ń ṣe bàbá yẹn ti sọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní tẹ́lẹ̀ rẹ̀ bàbá yẹn ti sọ gbogbo àti orúkọ bàbá prophet yẹn. so therefore ẹni tó lọ́run lè ṣe tiẹ̀ ni tẹ́nìkan ló fẹ́ dojú ìjà kọ ó ti mọ̀ pé ni Ọlọ́run á dojú ìjà kọ òun. kì í ṣe rántí pé ọba tó yẹ ayé ò ní gbàgbé ẹ̀ ọba tó dẹ̀ tó jẹ tìlù ẹsẹ̀ ṣálẹ̀ ní bá bẹ̀ ìtàn ní kọ kò sí kankan àwọn ọmọ Ọ̀yọ́ kejì ká máa gbà pé nínú ìwé ìtàn orí nígbà tí tiẹ̀ ò ní wọ́n géèyàn lórí tí ò ṣẹlẹ̀ tá à ń gbọ́ rí nínú ìwé bàbá Ajímọ̀bí kọ́ ló ń pọ̀ ń fẹ́ wọn sọ pé bàbá wọn lè tó bí ìkíṣẹ́ yìí máa kéde parí ìjọba ìṣẹ̀lẹ̀ nígbà títí wọn wọ́n mú ìfẹ́ àwọn Ọ̀yọ́ ṣe wọ́n mú lọ́kùnrin torí wọ́n mọ̀ pé ní ìfẹ́ lọ́jà àbá fẹ́ bí àwọn wà àwọn ní ẹbí lọ́jà àbá fẹ́ bí àwọn ṣùgbọ́n sẹ́yìn máa tún máa láì ríran ni ọ̀pá tó sì níwọ̀n nílẹ̀ Yorùbá tó sì níwọ̀n kò sí ní àwọn ìgbà tó wù yẹn ní ìwòye èmi mi rò pé Ṣèyí Mákindé ọmọ Ọ̀yọ́ state torí wà tí owó yìí kò sí nínú ìran Ọ̀yọ́ state tí wọ́n fẹ́ lájú wọn lẹ̀ báyìí wọ́n máa pa àwọn èèyàn bí wọ́n ṣe ń pa èèyàn ní tẹ́nu Ṣèyí Mákindé inú àgbo tó ń mú nínú àgbo kó rántí pé bàbá kan bẹ lókè tí èyí jáde fáláre tó ń gbé ààrẹ fún ẹlẹ́bí àwọn onílẹ̀ Ọ̀yọ́ state méjì náà ti ṣe Ọ̀yọ́ state dò wọ́n bó bá ṣe lóun fẹ́ gbógun ṣe láti gbà wá lọ́wọ́ sí
ó dà pọ̀dọ̀ mi ní àwọn òòṣà tí gbogbo Ọ̀yọ́ state pé kí wọ́n gbójúlé àti àwọn orílẹ̀ wọn bí Ṣèyí Mákindé kó múra sí i kó mọ̀ sí tó ẹgbẹ́ bọ́ ṣe ń ṣe ló ṣe ń ṣe ó nu àwọn alálẹ̀ lọ gbogbo abiyamọ ayé abiyamọ àwọn alálẹ̀ lọ́wọ́ àwọn ni ó ṣèdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ lọ́wọ́ sí wa máwọn alálẹ̀ ó ṣèdájọ́ rẹ̀ àwọn abiyamọ ayé abiyamọ rẹ̀ ó mọ bí bọ́ bá ṣe fẹ́ ẹ ṣe gan ìyá mi bí àmì mi gan mo ní nẹ́tíwọ̀kì yẹn I don't know. Bàbá Èkìtì mo rí pé ń pè mí padà sórí kíní ẹ wá sórí TikTok báyé sọ̀rọ̀ káwọn èèyàn mi bá mi fún yín ní gíftì èmi náà fẹ́ fún yín ní gíftì ìwọ̀n yẹn ń ṣe bí Ọ̀yọ́ Èkìtì gan-an ti máa kọ́ mi. Bàbá Èkìtì ẹ máa bọ̀ lórí TikTok káwọn èèyàn mi bá mi fún yín ní gíftì. ẹjọ ẹ tẹ́ wà lórí TikTok kí la fẹ́ ṣe ok TikTok ẹ mọ̀ nǹkan nígbà tó ti wáyé wípé àwọn èèyàn ò gbọ́ yín I'm gonna leave the page for you guys trust me mo máa tó round up nísìn ṣé ká ṣe bẹ́ẹ̀ bàbá wa tí mo drop tí mo ní kán pè padà kán send request padà yẹn you should just send request so màá lè gbé wọn wọlé padà ẹ bá wa gbóhùn sókè bàbá wa níṣẹ́jú méjì ẹ dákun torí Ọlọ́run ẹ ní dáhùn. Hello. Unstable network kí ló wá ń ṣẹlẹ̀ báyìí kí ló ń fa unstable network báyìí ó rẹ̀ pé ọ̀dọ̀ mi ní issue yẹn ti ń ṣọ́dọ̀ mi ló ti ń wá nígbà tó ń kọ unstable network bẹ́ẹ̀ tó ti change network tí mo tún ti lo network mi the same thing ló ń wáyé. ẹni títí ẹ lọ ní ògbé kọlù wọn ti lẹni tó lórí òní fìlà ẹ ta pè tí nọ́mbà tí wọ́n lọ tí nẹ́tíwọ̀kì gbé nọ́mbà tí wọ́n lọ ní ògbé kọlù àwọn tá a tí tó kù. Bàbá Èkìtì mo ṣe ń kọ́tẹ́ sẹ́ǹdì sí mi ẹ ṣe gan mo dúpẹ́ ẹ̀yà ọ̀pọ̀ polo ẹ ṣe gan mo dúpẹ́ wọ́n yá máa lọ sókè o àwọn oníṣà fún mi super sticker nílé ni ẹ ṣe mo dúpẹ́ wọ́n yá máa lọ sókè àpò ṣẹ́ṣàmúra òkè ibẹ̀ àpò yóò ní ìgbẹ́yìn tá à ń pè ẹ bá wa gbóhùn sókè sà. ẹ ló ìyá mi ẹ kú ètò. nẹ́tíwọ̀kì tí náà ládùúpẹ́ ètò ní ẹ ṣeun o. ẹ kálẹ́. ẹ kú dédé àsìkò yìí sà. ẹ kú gbogbo kó lè dà. bàbá wa 2 minutes ẹ má kì mí mọ́ ẹ má bínú sà ọjọ́ ti lọ. yes ma nǹkan méjì ni mo fẹ́ sọ àwọn kábíyèsí wa ọwọ́ adé tí wọ́n bá ń gbọ́ tí wọ́n bá rí ètò yìí tí ẹ ṣe ní alẹ́ yìí. ní orí prógráàmù yìí tẹ́lẹ̀ ní gbogbo wa ti ń gbàdúrà tẹ́lẹ̀ wípé a fẹ́ kí wọ́n wọlé kó jẹ́ àwọn ni wọ́n wọlé gẹ́gẹ́ bí ọba Ọ̀yọ́. bẹ́ẹ̀ni. and ní àṣẹ tí Ọlọ́run wọ́n dẹ̀ wọlé lóòótọ́ but gbogbo ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní bínú because of àwọn ìgbésẹ̀ kan tó wá ń jẹyọ gbogbo àwọn kan tó wá ń ṣẹlẹ̀ gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú that is the reason why tó jẹ́ pé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí àwọn èèyàn ti sọ out of annoyance because of nǹkan tí wọ́n expect ló ń ṣẹlẹ̀ so tí bàbá wa bá ti wá padà pé àwọn fẹ́ dáàbò wọn ní alẹ́ ìyàwó à ń sọ wípé kí wọ́n foríjì wá. Bàbá wa Aláàfin ẹ dákun ẹ dáríjì wá o èmi náà kára mi kún ẹ dáríjì gbogbo wa ẹ dákun. Kí wọ́n foríjì wá àwa náà gẹ́gẹ́ bí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá gbogbo tara tọkàn ni a fi gbà wọ́n gẹ́gẹ́ bí bàbá kí wọ́n máa ṣe bàbá wa lọ. Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe Ọlọ́run á bá wọn ṣe. So secondly nǹkan tí mo fẹ́ sọ kò sí nǹkan kan tẹ́nìkan kan anybody tẹ́ bá rí tó bá ṣe ìlòdì sí olóyè pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí kì í ṣe ọmọ Yorùbá ọmọ àlè ni kì í ṣe ọmọ ilẹ̀ Yorùbá tiwa bẹ́ẹ̀ni kì í ṣe ọmọ ilẹ̀ Yorùbá tiwa olórí burúkú ni wọ́n orí burúkú tán kó wá náà máa padà kó lọ bẹ́ẹ̀ni. Aláàfin á ní ẹ jèbù rẹ o. tó
thirdly ìyá mi bàbá kan sọ̀rọ̀ lórí ètò yín lálẹ́ mo ti this is the second time tí mò ń gbọ́ statement yẹn ní ẹnu wọn wípé Fúlàní ò kì í ṣe Haúsá ìyẹn ò kan ayé kò kàn wá kàn má wàá wàásù yẹn fáwa ń bí. Wọ́n ní wọ́n ń ṣe Nàìjíríà. ìyẹn ò kàn wá ńlẹ̀ Yorùbá ti bí kò kàn wá. Màá dáhùn lọ́wọ́ àwọn Yorùbá. Kò kàn wá Fúlàní ló da Haúsá ló di Fúlàní. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín kàn má wàá kó ṣìran àwa ńlẹ̀ tiwa ń bí làwa ń sọ. Láìpẹ́ tá a bá tètè máa ṣe gbogbo bá a ṣe ń ṣe yìí sí náà wọ́n máa padà di Yorùbá náà nítorí wọ́n ti ń di Yorùbá ti ń di wọ́n wọ́n kó ṣì wọn kó lórí ilẹ̀ tiwa gbogbo àwọn èyí táwọn ń wàásù pé Fúlàní ò kì í ṣe ọmọ Nàìjíríà kì í ṣe kìnìyàn kò kàn àwa ilẹ̀ Yorùbá topic làwa ń tírìtì. Àwọn Yorùbáwùyí fans ọ̀rọ̀ wọn ti sùn. Ilẹ̀ Yorùbá tiwa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tiwa làwa ń sọ kò kàn àwa kán kó lórí ilẹ̀ tiwa gbogbo àwọn olórí burúkú yẹn kán kó lórí ilẹ̀ tiwa làwa ń sọ bóun kan kó Nàìjíríà bóun kan má kó Nàìjíríà ìyẹn ò kàn àwa kán má wàá sọ yẹn fún àwa ń bímọ ìyá mi ẹ máa bẹ́tò bọ̀. Yorùbáwùyí fans ẹ̀yin gángan ní Yorùbá yẹn gbọ́dọ̀ ṣẹ̀yìn lórí ètò Yorùbáwùyí ọ̀rọ̀ yín ti sú mi mo fẹ́ ta gba àwọn fáǹsì mi èyí gbọ́dọ̀ ṣe bí a bá ṣe lórí ètò Yorùbáwùyí ó ṣe ayé o Yorùbáwùyí fans mo gbèdì fún yín o ẹ dúró tó yọ náà bàbá mi kan wà lórí fóònù yìí mo ti gbàgbé wọn ń wẹ má darí kan tó ń wẹ ló jẹ́ kí n gbàgbé wọn ó yẹ gbọ́n sókè lórí fóònù mo gbèdì fún yín Yorùbáwùyí fans ayé o. Yorùbáwùyí